installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio will light up your day. Kaya Radio is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative, entertaining, and all-round information. To promote your brand, your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio will light up your day. Àwa ní iléeṣẹ́ Kaya Radio, a máa ń wá láti ní ká tọ́nà dùnnú, a máa ń wá láti ní ká tọ́nà ìfọ̀kànbalẹ̀, a máa ní láti tọ́nà àgbéga fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáyé. A kí ọkùnrin, a kí obìnrin, bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́, a kí ọmọdé, a kí àgbàlagbà, a ṣe bọ́kùnrin, a ṣe bóbìnrin, a ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ìyá wa àpàkẹ́ àṣàkẹ́, ẹ̀yin ìyá wa arúgbàṣọ má balẹ̀, ẹ̀yin ìyá wa lákì ẹ̀rọ àpàkẹ́ ẹ̀yin ìyá wa ajúbà yín o, ajúbà yín tọ́lá ní ewúrẹ́ ló bá wọlé tí ó bá kágò ó dẹran àmúso, àgùntàn ló wọlé tí ò kágò ó dẹran àmúso, àwọn òde fẹ́ dẹran àmúso. Ìdí nìyí tá fi ṣèbà tá fi wọlé lónìí. àṣèbà gbogbo yín pátápátá, ẹ jẹ́ kójú wa ṣe. ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí ètò. orúkọ mi ò yí padà, Yusuf Ògúnbáyọ̀ Olúwatóbilọ́ba òun lórúkọ wọn. ọmọ bíbí ìlú Abẹ́òkúta òun rìn nìmí. ó yá ẹja introduce ara wa ká tó máa lọ sínú ètò. Ẹkùlé làákérúlé bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ làákérú ọ̀nà. Á kí gbogbo ojú tó ń rí wa, òwe tí tó ń gbé wa, ẹ káàbọ̀ ẹ tún ṣe lórí ètò wa, ètò yín, ètò kan tá à ń pè ní Ojútólé akutide ní òkájọ wá fi ọ̀rọ̀ káfí jomi tọrọ kájọ fi etí gbé ìyàwó ọ̀rọ̀. orúkọ tèmi ni Taofik Ṣàfihàn Ọlápàdé, ọmọ bíbí ìlú Ìbàdàn, ọmọ wọn jẹ́ ń lé bàbá tó bí mi lọ́mọ. ẹ ti mọ̀ pé àrà kéńgé àrà lọ́tùnlọ́tùn la máa ń dá nílé iṣẹ́ wọn. ẹjẹ́ àjọ tó gbélé ìwò ẹ̀yin pé lẹ́nìí a tún ní ojú tuntun lórí ètò lónìí tí àjọ máa gbé yẹ̀wò. ó yá ẹ bá a dárúkọ yín. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí dáadáa, òdo ni mímì ìsáláìmọ̀ fún olóko. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ mí pé mi ni ẹni àwọn ò tí ò gbọ́dọ̀ wòran. àwọn ẹlòmíràn sọ pé nítorí mọ́tò. ọmọ Èkìtì ni ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ pé oúnjẹ ni à ń jẹ, ìyẹn là ń jẹ nílùú. ẹ̀yin ló máa ń pè ní kìtìgbé. Ókè àwọn àwòrán yìí. Àwọn àwòrán yìí. Ẹ ṣe rẹ̀ pé iyán funfun lálá olóúnjẹ Èkìtì. Olóúnjẹ Èkìtì. Ojú ò ní ti gbogbo wa. Àmín Olódùmarè. Ìyáàfin. ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta níbi gbogbo pátá tí ẹ ti ń gbọ́ mi. bóyá láàárọ̀ lẹ wà, bóyá lọ́sàn-án ni, bóyá lásàálẹ̀ ni. ẹ bá ń jáde mọ́ máìkì yẹn jẹ. gbogbo yín pátá òun náà ni a kí àlólódì sí ẹnì kan bá ṣe bá Elédùmarè akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run, ọba tó ti dá ká tó dá, ọba tó ti mọ̀ ká tó mọ̀. àwa ti bẹ̀rẹ̀ lónìí, ẹ mú gègé, ẹ mú tákàdá, ó yá ẹ wá, ẹ jẹ́ ká jọ ṣe kí ni o, ẹ wá àga kélébé kọ̀ọ̀kan, wá jẹ́ ká jọ ìrànlọ́ lọ́rọ̀ fúnra ara wa. ó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè àgbáyé pátá. ẹ̀kú ìkàlẹ̀. àìsàn ló kò fò. ẹ̀kú ìkàlẹ̀ gbogbo. àwa náà máa ń dojú bọlé láti lè mọ nǹkan tó ṣẹlẹ̀. ó yá. bí èèyàn bá tojú bọlé tó sì jẹ ọbẹ̀ yẹn wò, ó wá fi sẹ́nu. ó lọ mọ bọ́bẹ̀ yẹn ṣe dùn. ọbẹ̀ ọlọ́bẹ̀ mà ní. bóyá ní magi, àṣẹ Èdùmàrè, bóyá ní magi ni, bóyá lẹ́ran ni, bóyá ní gbúgbú ni. téèyàn bá fọbẹ̀ yẹn sẹ́nu kò lè mọ bó ṣe dùn. wọ́n ní àfàìjọbẹ̀ làfàìmá mọ dúdú ọbẹ̀. ẹ máa bá wa ká lọ. ó yá ẹ̀kú ìkàlẹ̀. ẹ̀kú ìkàlẹ̀ gbogbo yín la kí a ò yóò lòdì ẹnìkan. àti kí ọkùnrin, a kí obìnrin, a kí ọmọdé, ṣùgbọ́n ká tó máa lọ a ò lè ṣe ká má máa kí bàbá wa aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Kaya Radio, bàbá wa Alhaji Lukman Ahmed, tó fún àwọn ọ̀dọ́ láàyè láti lè jẹ́ kí àwa náà ká máa show talent tí a ní. àwọn tó ṣe birthday nínú àwọn kan ṣe birthday lọ́ndì 14, a kí wọn pé happy birthday. à ń kí bàbá wa ẹni àwò tí ò gbọdọ̀ wọ́n ṣe ọjọ́ bí lọ́ndì 14, àwọn gangan la gbọ́dọ̀ máa pè ní Valentine. a dẹ̀ tún kí bàbá wa aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Kaya Radio náà, àná lọ́wọ́ náà ṣe
ọjọ́ ìbí àná lọ́hùn náà ṣe ọjọ́ ìbí igba happy ọdún birthday to you. ìgbà ọdún bí ọdún kan ìgbà ọdún bí ìṣẹ́jú kan ìgbà ọdún á dàbí ọjọ́ kan ní lágbára Ọlọ́run ọba ẹ yá kàtà ẹ já lọ sínú ètò ẹ tí mo bá ṣe máa ń ṣe ní gbogbo ìgbà ẹ ti wọ́n pé kó tó di pa máa going to the deep ta máa enter to the deep a máa kọ́kọ́ going to the kókó first before going to the deep. Kí ni nǹkan tá a mú wá lónìí? Kí làwọn ọ̀rọ̀ tá a mú wá lónìí? Láti lè jẹ́ kí gbogbo yín kí ẹ lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀mẹ́ta sọ́nà pé a sì máa going to the world ṣùgbọ́n ó sọ pé ilé èèyàn lèèyàn máa ń kọ́kọ́ gbá léèyàn tó gbá tà. Ó dàbí téèyàn bá jí lówùúrọ̀ ibo lèyàn máa kọ́kọ́ gbá wà kọ́kọ́ mú gbálẹ̀ wà gbá yàrá bí tó sùn ìwọ tó bá wá dàbẹ̀ ní gbọ́nà ibi yàrá tó sùn yẹn ọ̀nà yẹn já sí pálọ̀ o lè gbá sí pálọ̀ tó bá ti wá gbá sí pálọ̀ tó bá ti wá rí pé ọ̀nà yẹn já síta wá tó wí pé jẹ́ kí n gbá lọ ta tó bá wá gbá dé ta tó gbá dé fàdà ẹ jẹ́ kí n fọ opportunity yẹn ẹ jẹ́ fi gbá sọ̀rọ̀ àbí ìtìbí tí mo wà bẹ́ẹ̀ lọ́wọ́ lè ayé ṣe jẹ́ òun ló ṣe ṣẹ́gun àrùn gbogbo ikú àkọ́kọ́ ta kọ́kọ́ mú lé ní lórí ètò wa ètò Ojútólè tòní lórí ètò Ojútólè tòní nǹkan tá a kọ́kọ́ mú wá lónìí wọ́n ní yàtọ̀ síta lọ́lọ́run o yàtọ̀ síta lọ́lọ́run tí àwọn ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ wọ́n ní àáfàá gbajúgbajà tóun náà sọ̀rọ̀ lórí ayélujára káàkiri àáfàá kan rèé tí àwọn Ògo Ìlọrin tọ́wọ́n náà tí wọ́n pè lẹ́jọ́ bóyá ìwọ náà wá jẹ́jọ́ ẹjọ́ kí ni kó wá jẹ́ ẹjọ́ bó ṣe ń bọ̀ wọn àáfàá wa tó ń bá wọn lórúkọ jẹ́ bó ṣe ń bá wọn lójú jẹ́ tíwọ náà dẹ̀ pé rẹ ní àáfàá ó yá ìwọ náà wá lọ jẹ́jọ́ ọ̀wọ́n ẹjọ́ ọ̀wọ́n bó ṣe bọ̀ wọn àáfàá wa lórúkọ jẹ́ ta lẹ́ni tà ń sọ wọ́n gbé àáfàá Saheed Shittu wọ́n gbé lọ sí ilé ẹjọ́ nílùú Ìlọrin à ń padà bọ̀ wá sórí yẹn ibi tá a tún lọ lẹ́lẹ́kejì àfà bàbá wa ẹni àwò àti ìyá wa olórí tuntun ìyá olóyè tuntun ìyá alásàlátù wa ní káyà. ọjọ́ tí mo bá tiẹ̀ fẹ́ lọ wúyè ní Nàìjíríà gbogbo yín pátá ni máa pè. ẹ gbà o wọ́n ní ọwọ́ tẹ̀ o àwọn wò lọ́wọ́ tẹ̀ ọ ní àfà tàbá tí téèyàn bá ń ṣiṣẹ́ ká máa kí wọn ipe wọn kò iṣẹ́ a kí àwọn ẹlẹ́ṣọ́ àmọ̀tẹ́kùn tí wọ́n wà ní ìlú Oǹdó wọ́n ní ọwọ́ tẹ̀ àwọn àmọ̀tẹ́kùn wọ́n mú àwọn afurasí ajínigbé 43 43 wọ́n ní ọwọ́ tẹ̀ wọ́n mú wọn ní ìlú Oǹdó ẹ̀rí pé ká máa kí wọn kò iṣẹ́ kọ́ máa kí wọn kú iṣẹ́ wọ́n sọ pé nígbà tó bẹ̀rẹ̀ gómìnà tó débẹ̀ ń sìn ọ̀nà máa ṣiṣẹ́ wọ́n dẹ̀ ti ń ṣe iṣẹ́ kí Ọlọ́run bá kó bá wa foríjì bàbá wa Rótìmí Akérédolú nítorí iṣẹ́ tó ṣe sílẹ̀ náà òun lọ́wọ́ ènìyàn náà ni wọ́n ń tẹ̀lé kárí ohun wọ́n tẹ̀sẹ̀ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ìsìnkú bàbá wọn náà bẹ̀rẹ̀ sí ní gbé wọn jó láti on the 25 adẹ̀tún fi bẹ̀rẹ̀ náà àtúnyàbàrà lọ sọ́dọ̀ ìyá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho máa tó dé sórílẹ̀-èdè Nàìjíríà nítorí bàbá fẹ́ wá ṣe ojúṣe bí ọmọ gidi bí ọmọ dáadáa wọ́n fẹ́ wá sìn ìyá wọn ìsìnkú náà bá bẹ̀rẹ̀ látọ̀n di 25 ló ti máa bẹ̀rẹ̀ á padà lọ sí orí ibẹ̀ yẹn wọ́n tún ní àfà ibo lọ́wọ́ pásítọ̀ wa ló ń gbélé ayé gbà lọ lórílẹ̀‐èdè Nàìjíríà náà nítorí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fi ọwọ́ òfin gbé pásítọ̀ kan pẹ̀lú àwọn méjì wọ́n wá sọ pé nínú pásítọ̀ kan tó gbé wọ́n ní àbúrò ẹ̀ òun ni ẹnìkan ẹnì kejì tí wọ́n mú wọn náà ní dráìvà kí ni nǹkan tí wọ́n ṣe wọ́n ní wọ́n gbé àwọn ọmọ 12 wọ́n gbé wọn láti ìlú Àbújá wọ́n gbé wọn lọ sí ìlú Ògùn State láti lè lọ fi wọ́n ṣe òwò ẹrú wọ́n ní ọwọ́ tẹ pásítọ̀ pẹ̀lú ọ̀wọ́n méjì látara yìí pé wọ́n fẹ́ gbé àwọn ọmọ 12 lọ kúrò láti ìlú Àbújá lọ sílùú Ògùn láti lè lọ fi wọ́n ṣe òwò ẹrú ibo là ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà
afa ìmí ìtúre o ìmí ìtúre ẹ mọ̀ ká máa ń mú ọ̀rọ̀ yẹn láti lè jẹ́ kí gbogbo àwọn tí wọ́n sí lórílẹ̀‐èdè nàìjíríà kọ́ lè mọ bó ṣe ń lọ kì í ṣe pé à ń mú ọ̀rọ̀ yìí wá láti lè máa jẹ́ ká máa kó jàyà bá wọn pé ìlú wa o ṣùgbọ́n à ń mú wá láti lè jẹ́ kí àwọn náà kọ́ máa mọ bó ṣe ń lọ ní ilé òun làwọn náà la ṣe mú ọ̀rọ̀ náà wá ní gbogbo ìgbà wọ́n ní eléyìí ó tara díẹ̀ nílùú èkó wọ́n pín iṣu ẹyọ kọ̀ọ̀kan fáwọn ènìyàn wọ́n ti gbé tírọ́ọ̀kì iṣu wọn gbélẹ̀ ni wọ́n wá ní kó máa pín àbá nílùú èkó ló ti ṣe léyìí níwájú central mosque nílùú èkó òun ló ti ń pín iṣu wọ́n wá ń pín iṣu ẹyọ kọ̀ọ̀kan ó wá dàbẹ́ ni pé wọ́n pín $1 million fáwọn ènìyàn ṣé ẹ ti mọ̀ nǹkan tí ó mì yẹn igbe bí àwọn èèyàn bó ṣe ń léra wọn bó ṣe ń tira wọn bó ṣe ń gbára wọn láti lè ní kó mú iṣu kan kọ́lọ́ má fìyà jẹ wá lórílẹ̀‐èdè nàìjíríà kọ́lọ́ má fìyà pa wá lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n pín iṣu kan ní ìlú èkó ìṣe ló dàbẹ́ ni pé wọ́n pín $1 million bí àwọn èèyàn bí wọ́n ṣe ń ti ara wọn eléyìí tó tún tẹ̀lé eléyìí náà a gbọ́dọ̀ fi gbé oríyìn fún bàbá wa ni a gbọ́dọ̀ fi gbé oríyìn fún bàbá wa nítorí wọ́n ní tí ààbò bá ti wà nílùú ìlú ó túmọ̀ sí pé ìlọsíwájú ti ń bọ̀ wá sínú ìlú kí ni àyípadà tó débò orílẹ̀-èdè nàìjíríà o bàbá wa ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe òfin pé kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan gómìnà kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan kí wọ́n lọ yan àwọn alámòjútó ẹ̀ṣọ́ kó jẹ́ pé stéètì kọ̀ọ̀kan ló máa ní alámòjútó bí ọlọ́pàá fúnra rẹ̀ tí ó ní sí pé a máa gba fúlàní sílẹ̀ yorùbá a máa gba yorùbá sílẹ̀ fúlàní wọ́n ní kí oníkálukú kó lọ máa mójútó àdúgbò ibi tí wọ́n bá ń wà kí oníkálukú kó máa lọ mójútó ìlú oníkálukú akíbàbà wa nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn tó ń jà tá à ń jà fún yorùbá nation àfà ẹ̀rí pé mi ìfẹ́ sẹ́ pé àwọn tó ń jà fún yorùbá nation àwa tá à ń jà fún yorùbá nation nítorí àwa ò lè sẹ́ pé a sí lára yorùbá nation nítorí àwa tá a bá ti jẹ́ presenter a belong síbi kankan àwa tá a jẹ́ yorùbá nation ara nǹkan tá à ń jà fún òun náà ni pé kí àwa tá a jẹ́ yorùbá ká ní security wa fúnra wa ká má máa gba fúlàní sáàrin wa à ń padà bọ̀ wá sí ibẹ̀ yẹn ìmí ìtúre àwọn gómìnà kan rèé nílẹ̀ haúsá tí wọ́n kó oúnjẹ pamọ́ a dẹ̀ ń sọ pé ebi ń pààyàn lórílẹ̀‐èdè nàìjíríà àwọn gómìnà kan rèé wọ́n gbé oúnjẹ pamọ́ a máa mú fídíò yẹn wá àwọn gómìnà kan rèé nílẹ̀ haúsá yìí náà ló jẹ́ pé gbogbo tírọ́ọ̀kì tí wọ́n ń gbé bọ̀ láti ilẹ̀ haúsá tó ń gbé bọ̀ wá sí ilẹ̀ yorùbá àbọ̀ ń gbé lọ sí ilẹ̀ ìgbò ìṣe ni wọ́n di tìbọ́dà wọn pa wọn gbọ́dọ̀ gbé oúnjẹ kọjá láti ìlú yẹn wá sí apá àbíbà àdẹ̀sẹ́ pé à ń ṣe one Nigeria one nation ṣé one Nigeria one nation òun ni eléyìí tó tún tẹ̀lé èwo ló tún tẹ̀lé náà ẹ jẹ́ kí n wò náà àbá à ń sọ pé òkú ebi ó dàbí pé òkú ebi ó fẹ́ máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà báyìí o ṣó ti ń ṣẹlẹ̀ náà ó ti ń fẹ́ máa ṣẹlẹ̀ arábìnrin kan rèé nílùú ìbàdàn tọ́ni ó fẹsẹ̀ rìn láti amúlòkó délù ọ̀ṣàṣọ́ amúlòkó àkànná lọ́hùn ọ́n ó fẹsẹ̀ rìn láti a máa play fídíò yẹn náà gbogbo ẹ̀yẹn olólùfẹ́ wa náà rí fídíò yẹn bóyá ó ti ń wà lórí Facebook ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè ti máa rí ṣùgbọ́n àwa máa mú fídíò yẹn wá tẹ̀yìn náà tí ẹ máa rí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nípa arábìnrin wọ́n ló fẹsẹ̀ rìn látàmúlòkó síbì kan ṣá èmi ò mọ bó ṣe ṣùgbọ́n wọ́n níbẹ̀ yẹn náà wọ́n ló dàbí kéèyàn máa bọ̀ wá láti amásàmà kéèyàn máa fẹsẹ̀ rìn láti amásàmà kó wá máa fẹsẹ̀ rìn lọ sí sẹ́kù wọ́n níbẹ̀ èmi kọ́ fi yẹn ṣe bẹ́ẹ̀ ni o wọ́n ní obìnrin yìí ó wá dákú látara pé ó tó ọjọ́ mẹ́ta tóun ti jẹun òun dẹ́fẹ̀ lọ gba àwìn omi kóun tà kóun fi rí oúnjẹ jẹ ni
àwọn ọ̀rọ̀ tá a mú wá lónìí òun nìyẹn ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn àti bó ní ká ti bẹ̀rẹ̀ náà fà láti bẹ̀rẹ̀ náà ká padà sórí sáti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ báyìí gbogbo bá ṣe máa kò ju ọ̀rọ̀ kò ju 5 minutes lọ torí ká má bàa gbára wa ní àsìkò lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan a máa fúnra wa ní bóyá 2 minutes àbí 5 minutes òun la máa fi fún ara wa ẹ jẹ́ ká kọ́ lọ sí ibi tá a ti bẹ̀rẹ̀ wọ́n ní yàtọ̀ sí Tanọlọ́run gbajúgbajà àfà kan rèé tí àwọn ògo Ìlọrin tí wọ́n pè lẹ́jọ́ ipe kó wá jẹ́ ẹjọ́ látara pé ó ń ba orúkọ wọn àfà jẹ́ ìyẹn àfà Saheed Shittu ẹ jẹ́ àfà ní kò tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ lábalábẹ̀ yìí àfà ọ̀yà. ẹ ṣe olóòtú ojútókò ètò tí ẹ gbé wá àti pé tá a fẹ́ sọ̀rọ̀ lórí gbogbo ẹ̀ ló ṣe kókó àkọ́kọ́ nípa ti Saheed Shittu tí wọ́n mú ní Ìlọrin tí wọ́n ní àwọn àáfà wọ́n sì kíni wọ́n lọ sí police station ọ̀pẹ̀lẹ́jọ́ ó lẹ̀ tó lọ́rọ̀ yìí ti ń jáde tipẹ́tipẹ́ ṣùgbọ́n kókó tèmi rí náà rẹ̀ ni pé bí wọ́n ṣe mi ìlú sọ pé kò dáa torí tá a bá fẹ́ kí nǹkan kan ìlú tí ò bá sófin ẹ̀ṣẹ̀ ò sílẹ̀ ẹ̀rí nígbà tí ti Tanọlọ́run ti ṣẹlẹ̀ ẹ̀rí pàgbọ́n wọn kan mọ́ ṣùgbọ́n a ní láti mójútó àárín àwa àfáà náà nínú àwọn àfáà náà ní àwa mùsùlùmí náà láàmú sọ mọ́ àfáà a fẹ́ kí nǹkan yẹn ó ṣẹlẹ̀ mọ́ so lópin ìgbà tí wọ́n bá ti nara wọn tí wọ́n gúnra wọn ní nǹkan tí wọ́n dẹ̀ sàṣẹ́ra wọn wọ́n fẹ́ kí nǹkan yẹn ṣètù ní so èmi ò rí ìbáwí kankan nǹkan tó dé yẹn wọ́n fẹ́ kí nǹkan yẹn wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ ni so lórí yẹn bóyá tí wọ́n bá ṣe tí ọwọ́ ìjọba bá wà níbẹ̀ ó sì ṣe kí gbogbo nǹkan tó ti rún yẹn ó ṣe kí ni ó tán ní ilẹ̀ èyí àwọn kọ́ àwọn míì lọ́gbọ́n wípé òfin ti wà èyí tí ò bá sófin ni ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀ lórí yẹn èmi tún láìkẹ̀ torí pé kàkà tí àwọn tó jẹ́ àwọn aṣíwájú ní Ìlọrin náà àwọn àfà tó máa dá àṣẹ tí wọ́n pa wọ́n fẹ́ kan fà lé ìjọba lọ́wọ́ àìdìbò kálukú kóra ẹ̀ ní ìjánu wọn ò rí jùlọ lórí ọ̀rọ̀ yìí. bàbá àjọṣe yẹn. ẹ ṣé púpọ̀ olóòtú ohun tí mo rí nínú ọ̀rọ̀ yìí kò jú pé kò sí ẹ̀dá alààyè kan nílé ayé yìí tó lè gbèjà Ọlọ́run kò sí ẹ̀dá alààyè kan tó lè gbèjà Ọlọ́run ẹ wò ó dáadáa wọ́n ní àáfàá kan ó ń sọ̀rọ̀ sí àáfàá ẹgbẹ́ àbíbẹ́ẹ̀kọ́ ó sẹ́ni ó lè gbèjà Ọlọ́run àbí olóòtú ta ló gbọ́ tọ́lọ́run àbí ta ló lágbára tọ́lọ́run ẹ kò sí ó ní ìlú nínú kínní wọ́n ní má ṣe fi kí láti ń pè é ìránṣẹ́ Ọlọ́run mi má ṣe fi ta yín kò sí ìránṣẹ́ Ọlọ́run làwọn àáfàá jẹ́ àdébẹ́kọ̀ ìránṣẹ́ Ọlọ́run làwọn àáfàá jẹ́ tó bá di ẹnìkan tó bá ń ṣe kíni tó bá ń ta ọfà àbí tó ń sọ̀rọ̀ tí ìránṣẹ́ Ọlọ́run ṣe jẹ́ àfi sí ọwọ́ Ọlọ́run kí Ọlọ́run fún ara rẹ̀ gbéra rẹ̀ níjà jí pé káwọn máa ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni nípa àgbè lọ sí ọlọ́pàá àbí òfin nǹkan tó ní rí ń bẹ̀ nìyẹn sà. ìyàwó olóyè tuntun. ó ní agbára nípa ti àwọn àáfàá tẹ̀mọ̀ ìwé mímọ́ náà ti sọ ó ní nígbà tí òpin ayé bá dé ó ní ohun tí ò ṣẹlẹ̀ rí á bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀. ó ní ọ̀pọ̀ yóò kóra wọn jọ ní orúkọ mi tí wọn kì yóò ṣe ìfẹ́ bàbá mi tí bẹ ní ọ̀run. ó ní èyí ni ẹ ó fi mọ̀ wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ dídé ni Ọlọ́run ṣe tó dé tán. dídé ọkọ ìyàwó yóò lè lóru ni. tẹ́lẹ̀ wípé òpin ayé ti dé onírúurú nǹkan tí ò yẹ kó máa ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀. ilé ọba dìde sí ilé ọba àwọn àáfàá dìde síra wọn òǹkálukú sọ wípé àwọn làwọn fẹ́ gbé Ọlọ́run níjà kò sẹ́ni tó lè gbé Ọlọ́run níjà àfi kí Ọlọ́run gbéra ẹ̀ níjà lọ. tá a bá mú tásọ́pà ń tiragba mọ́lé à ń ṣe gbá à ń ṣàwọ̀ ẹ̀wọ̀n títayé ló fi sí á jáde. ìwọ tó fìyàn sẹ́wọ̀n tayé o tí ì mọ ibi tọ́lọ́run gbogbo máa fi ẹ́ sí ni. o tí ì mọ ibi tọ́lọ́run máa fi ẹ́ sí torí náà ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ̀rọ ẹyẹ gbómi lákaná. àwọn nǹkan tí ò yẹ kí ọmọ máa bá lọ́wọ́ yín ẹ má jẹ́ kó kọ̀ǹtínú.
ní abala títí tàwọn aláàfáà àwọn nǹkan tí mo kàn rí sọ sí nìyẹn. Olóòtú ẹ fún mi ní ìmínítì lórí ọ̀rọ̀ yẹn ṣe rí inú mi dùn fún ọ̀rọ̀ tí àwọn èèyàn méjèèjì ṣàlàyé but bayan náà kàn wà bẹ́ẹ̀ wọ́n tó kékeré ní bayan àlàyé ṣe rí ìgbésẹ̀ tí àwọn àáfàá ń gbé wọn àti mọ́lé wọ́n mú lọ síbẹ̀ láti bẹ̀rẹ̀ pé kí wọ́n tú ọ̀rọ̀ náà ká kí wọ́n tàn mọ́lẹ̀ sí pé wọ́n ṣe nǹkan báyìí mọ́ ni tí wọ́n bá tì í mọ́lé direct ìjọba gangan wọ́n ní knowledge ju àwọn èèyàn lọ sẹ́yìn pé èèyàn náà ló ń jẹ́ ìjọba wọn àṣà lè pàṣẹ fún ìjọba pé ẹni tá a mú wáyé ẹ bá wa tì í mọ́nú gbàgà wọn á bèrè pé kí ló dé tí wọ́n máa rojọ́ ni pé àfẹ́ kọ́ máa ṣe nǹkan báyìí mọ́ ọlọ́run ọba tó dá báíbù àti kùránì àti gbogbo ẹ̀sìn tó wà láyé bó ṣe wà kò ní sọ̀kalẹ̀ wá tún ayé ṣe àwa tó fíbẹ̀ náà ni a máa ṣe kìnnì ni a máa tún ṣe so a gbọ́dọ̀ máa fi ẹ̀sìn ara wa búra wa àbí ká máa ba nǹkan jẹ́ ìyẹn ló fà tó wọ́n fi ní wọ́n gbọ́jọ́ ìlọ síbẹ̀ pé ẹ̀wọ̀n afẹ́kíkí yóò kílẹ̀ kára lè tu aráàlú tí wọ́n bá bẹ̀rẹ̀ sí báwọn olórí tá a bá ń bẹ̀rẹ̀ sí bára wa sọ̀rọ̀ náà tá à ń gbọ́ tí ọ̀rọ̀ síra wa lẹ́nu kò ní sí gbogbo jẹ́gẹ̀jẹ̀gẹ̀ tí ń bẹ ńlẹ̀ so torí ẹ̀ ni wọ́n fi mú ọ̀rọ̀ yẹn lọ síbẹ̀ pé ìjọba ẹ bá wa pa kẹ́kẹ́ mọ́ kálukú lẹ́nu àfẹ́ gbọ́ mọ́. ẹ ṣé ẹ má bínú pẹ̀lú ìbéèrè kan tí mo fẹ́ béèrè nípa ọ̀rọ̀ tí ẹ mẹ́nubà yẹn tá a bá wò ó wọ́n ní wọ́n fi gbága òfin gbé òun ni a gbọ́ ṣé gbága òfin tí wọ́n fi gbé yìí ìjẹsẹ́nu ilé ẹ̀ náà ló sì kàn wá àbí nípasẹ̀ òfin ìjọba ẹ kọ́kọ́ dáhùn ìbéèrè yìí. ìbéèrè yẹn bẹ́ẹ̀mi ṣe kà nínú ìwé ìròyìn òun ni pé àáfàá Saheed Shittu gan kò sí Nàìjíríà ṣùgbọ́n wọ́n ti pè wọ́n lẹ́jọ́ bí ẹ̀ẹ̀mejì tí wọ́n wá sí ilé ẹjọ́ ìyẹn ni ẹ mọ̀ ẹ́ pé ọ̀rọ̀ ìjọba kẹ̀dẹ̀rẹ́ tó bá ti pè ẹ́ lálàkọ̀kọ́ tí ò wá tọ́pẹ́ ẹ̀ lẹ́lẹ́kejì tó wá tó bá máa délẹ̀ kẹta ó ti di pé wọ́n á fúnyàn sí pé ẹni yìí ó wà ní ọ̀ǹda yìí pé à ń wà tó bá dẹ̀ ti rí nǹkan tó bá ṣe. ní báyìí wọ́n ti mọ̀ wípé kò sí nílé wọ́n ti mọ ibi tó wà bóyá kò sí ní agbára àti lè sọ wípé bóyá kóhùn wálé tàbí kóhùn sí àmọ́ nǹkan tí èmi kàn rí láti sọ sí ọ̀rọ̀ yìí òun náà ni wípé bí àtúnṣe òun ni nǹkan tí èmi rí wípé kí wọ́n ṣe àtúnṣe kí wọ́n má fi nǹkan tí ò yẹ kí ọmọ máa bá lọ́wọ́ wọn wọ́n má fi ìpìlẹ̀ rẹ̀ wọ́n má bá wa di ọ̀tá láàrin ìrandíran títí ayérayé ìwé ìtàn. kí ọ̀rọ̀ yẹn náà kó ba lè yanjú nítorí wọ́n ní ẹ̀ta bá ń fẹ́ nǹkan kó yanjú òun la máa ń pera wa pé lágbájá o ṣẹ̀mí jẹ́ ká parí ẹ̀ kí ọba ní oògùn ọ̀rẹ́ ọ gbé ọ̀rọ̀ yẹn lọ sílé ẹjọ́ láti lè ní kó parí ẹ̀ pé ìwọ lágbájá o má ṣe báyìí mọ́ ẹ jẹ́ ká parí ẹ̀ ọ̀rọ̀ yẹn Ọlọ́run á bá wa tó ìyẹn Ọlọ́run bá nìkan ló lè tó ìyẹn ní níbi ìyẹn ní abala ọ̀dọ̀ àfáà Saheed Shittu àfi gbogbo yẹn àti fọ ó dàbọ̀ orin bàbá wa ni wọ́n ní mo fọ̀rọ̀ mi lé ẹ lọ́wọ́ Èdùmàrè bàbá wa ẹ̀bí ní sọ̀gbìn kọ́lọ́kọ́ yẹn bàbá wa àti fọ̀rọ̀ dúdú yẹn àti fi lé Ọlọ́run ọba lọ́wọ́ ẹ wò ó eléyìí ẹ jẹ́ ká lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Oǹdó ká gbóṣùbà fún àwọn àmọ̀tẹ́kùn tó wà ní ìlú Oǹdó ẹ wò ó àwọn àmọ̀tẹ́kùn náà ní àwọn náà ní lójú amóhùnmáwòrán yá ẹgbà ẹjẹ́. ọwọ́ tẹ̀ wọ́n o ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn náà wọ́n gá àwọn afurasí ajínigbé 43 nípínlẹ̀ Oǹdó ọpẹ́ o ẹ̀ṣọ́ aláàbò ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Oǹdó ti náwó gá àwọn afurasí 43 fún ìwà ọ̀daràn ọlọ́kùnjọ̀kan káàkiri ìjọba ìbílẹ̀ 22 tí ó yí ìpínlẹ̀ náà ká èyí ló ń wáyé lẹ́yìn ọjọ́ 4 tí àwọn kan jí àwọn ènìyàn kan gbé nínú ọkọ̀ bọ́ọ̀sì kan tí wọ́n sì pa awakọ̀ ọ̀hún ní òpópónà Akùnnà Ayere tó wà ní ààlà ìpínlẹ̀ Oǹdó àti Kogi àwọn ajínigbé náà ni wọ́n fi ọmọ ọdún 3 kan sílẹ̀ nínú ọkọ̀ èrò náà nígbà tó ń fojú àwọn afurasí náà hàn ní iléeṣẹ́ àjọ náà tó wà ní Àkúrẹ́ lọ́jọ́ Ajé ọjọ́ 12 oṣù kejì ọdún 2024 ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn Oǹdó Akọgun Adétúnjì Adélẹ́yẹ ni onírúurú àwọn ìwà ọ̀daràn ni wọ́n mú àwọn afurasí náà fún Adélẹ́yẹ ni àwọn 21 nínú àwọn afurasí náà ló jẹ́ pé ìwà ìjínigbé ni wọ́n mú wọn fún látàrí pé òun gan-an ni wọ́n yàn láàyò ó ní ohun tó yàtọ̀ ni bí àlékún ṣe bá àwọn afurasí náà tó jẹ́ pé ìwà ìjínigbé ni àwọn mú wọn fún bí ìlàjì àwọn afurasí tí wọ́n náwó gan-an ló jẹ́ pé wọ́n ní ẹjọ́ láti jẹ lórí ìwà ìjínigbé àwọn tó lé ní 50 ni wọ́n náwó gan
ṣùgbọ́n àwọn 43 wọ̀nyí ló ní ẹjọ́ láti jẹ́ nílé ẹjọ́. Ó ní òun ní ìgbàgbọ́ pé nítorí àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ti pọ̀ ní ìpínlẹ̀ Èkìtì ni àwọn afurasí ọ̀daràn náà fi ń sá wọ Oǹdó, àmọ́ òun fẹ́ fi dá wọn lójú pé kò sí àyè fún àwọn ọ̀daràn ní ìpínlẹ̀ Oǹdó. Ó ṣàlàyé pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti dìde sí ìpèníjà ètò ààbò tó ń wáyé ní ìpínlẹ̀ ọ̀hún àti pé agbègbè tí àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti wáyé ni àwọn ti mú ọ̀pọ̀ àwọn afurasí náà. Ó fi kún pé ọ̀pọ̀ àwọn èèyàn tó ti mórí bọ́ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìjínigbé ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀. ẹ jẹ́ ká kí gbogbo àwọn ẹlẹ́ṣọ́ àmọ̀tẹ́kùn tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun. àfà ẹ rí pé ọ̀rọ̀ yìí náà ó ń papọ̀ a ṣe ń padà bọ̀ wá sí orí ẹ̀ ó ń papọ̀ mọ́ nǹkan tí bàbá wa ààrẹ wa sọ à ń padà bọ̀ wá sí orí ẹ̀. àfà láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ jẹ́ ká kọ́ sáré sọ̀rọ̀ rẹ láàrin ìṣẹ́jú díẹ̀. olóòtú sẹ́rí inú mi dùn ọ̀rọ̀ Ọlọ́run ni ó ṣẹlẹ̀ níbí ẹ rí i pé Ọlọ́run nígbà tó lọ́n fẹ́ yan àwọn tó fẹ́ yan àwọn òjíṣẹ́ fún ìlú kọ̀ọ̀kan ó ló yan àwọn elédè yín fún yín pásítọ̀ ti Nàìjíríà ọmọ Yorùbá tí ó gbọ́ Yorùbá fáwọn aráàlú ẹ̀ lọ́lọ́run yàn àáfàá ti Nàìjíríà gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbé èdè Yorùbá bí wa Hausa ẹ̀ ti understand so Ọlọ́run ṣètò ẹ̀ bẹ́ẹ̀ so inú mi dùn pẹ̀lú pé àwọn tó jẹ́ àwọn abínibí wa tí wọ́n jẹ́ àwọn elédè wa àwọn náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olóòtú sọ nípa ààbò ìlú tí bàbá Bọ́lá Ahmed tiẹ̀ tí wọ́n sọ pé kí gọ́ọ̀mẹ̀ntì kọ̀ọ̀kan ṣe ní àlọ́ àti gbọ́ lórí ìyẹn inú mi dùn pẹ̀lú pé àwọn ìjọba fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ará ìlú nítorí àwọn elétò ààbò àmọ̀tẹ́kùn yìí elétò ààbò ìlú ni àwọn ti ìbílẹ̀ ni so inú mi dùn pẹ̀lú rank àti ipò tí ìjọba tó fún wọn tó dẹ̀ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ because àwọn 40 yìí àti 3 yìí tí wọ́n bá wà láàrin ìlú kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ Ọlọ́run ló mọ̀ọ́dún nǹkan tó ti ṣẹlẹ̀ ní ipasẹ̀ àwọn ẹni yìí tó Ọlọ́run máa bá wa fún wọn ṣe àwa náà ní jìn sọ́fẹ́ ayé wọn ní jíwá gbé o so tí mo rí sọ ń bẹ̀ ni. bàbá láàrin ìṣẹ́jú díẹ̀. mo ti wá rí i pé àgbò tó tàdí mẹ́yìn ìlú gbọ́dọ̀ ẹ̀sà kó ti ṣẹlẹ̀ yẹn sà. ìlú Èkìtì náà ní l'Oǹdó àbí Oǹdó ṣé Oǹdó àtèkìtì tó papọ̀ ó yàtọ̀ síra wọn. ó yàtọ̀ síra wọn ok mo rò bá máa ní Oǹdó Èkìtì. ayé jọ yẹn ayé dàwọ ìgbà tí wọn ti pín. ok àgbò tó tàdí mẹ́yìn agbára ló lọ mú wa ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé wọ́n lè mú àwọn ajínigbé tó pọ̀ tó báyẹn wọ́n kàn lè mú wọn ṣìkán báyẹn wọn kò ṣe o lágbára Ọlọ́run á tún máa bá mi fún wọn ní àkókò àti agbára láti lè fi ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ ojú òní ti gbogbo wa. àmín ẹ̀yà ìyá olóyè tuntun. nǹkan tí mo kàn rí sọ sọ́rọ̀ tó wà nílẹ̀ ni pé mo rọ ọmọdé àtàgbà ẹ jẹ́ ká fi ọwọ́ so ọwọ́ pọ̀ ká jọ lè ká bàa lè dáàbò bo ara wa nítorí pé ẹnìkan ò lè dá igbó ṣe o kò sí àjèjì ọwọ́ kan tẹ̀ ń wò yẹn ìbẹ̀rù dórí ká fọwọ́sowọ́pọ̀ báyìí òun náà ni ọwọ́ fi ń mọ́ tó bá sọ wípé Nàìjíríà bàjẹ́ àwa èèyàn tá a wà ń bẹ̀ náà ni tó bá sọ wípé Nàìjíríà dá àwa èèyàn tá a wà nínú ẹ̀ náà ni kí Nàìjíríà ó bá a lè dára délẹ̀ àwọn pípù tí wọ́n ń ṣiṣẹ́ yìí tí wọ́n sì ń kó àwọn báńdíìtì yìí ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká fọwọ́pọ̀ fún wọn kí wọ́n bá lè yí sí fún wọn lè láti yọrí nítorí pé mo mọ̀ pé ìṣẹ̀ṣe sì wà bíi tàtijọ́. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni. àmọ́ tá a bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn dájúdájú wọ́n á ṣe iṣẹ́ takuntakun tí ò bá ti sí agbẹ́yìn ìbẹ̀bọ̀jẹ́ láàrin wọn tí wọ́n fi inú kan ṣe nǹkan tí wọ́n ń ṣe dájúdájú wọ́n á kó àwọn tó ṣẹ́kù náà. bẹ́ẹ̀ni. àmọ́ àwa náà la lè jọ rìnrìn àjò tá a lè jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn kí wọ́n bá lè wáyé sí fún wọn nínú nǹkan tí wọ́n ń ṣe yìí because tí wọ́n bá kó lónìí tí wọ́n kó lọ́la àwọn tó ṣẹ́kù náà wọ́n á tètè ronú pìwàdà wípé anytime ọlọ́wọ́ lè nù àwọn it's better káwọn kúkú ṣe kí ni o káwọn stop nǹkan táwọn ń ṣe yìí ogun ajínigbé lẹ́nu ajínigbé lọ́la á dínkù ọ̀pọ̀lọpọ̀ la mọ̀ yí àwọn èèyàn tí wọ́n wà lẹ́yìn odi àti wọ́n létí bá wọn lẹ́rù báyìí àwọn tó wà nílé gan ọkàn wọn ò balẹ̀ nítorí wípé ó lè dín lónìí kí wọ́n lọ fẹ́ wọlé ó lè dín lọ́la káwọn máa dáná wọ́n gbọ́ bẹ́ẹ̀ lórí àrò kí ni nǹkan tí wọ́n fẹ́ ṣe
níbo gan la borílẹ̀-èdè Nàìjíríà lọ àwa tá a wà níbẹ̀ gangan ni là ń pè ní Nàìjíríà. tó lábala títí tọ̀dọ̀ mi òjò báyìí lọ́nà àfi kọ́lọ́run máa sọ wa. abalabẹ yẹn nìyẹn lábalabẹ yẹn nìyẹn òun ni abala àwọn afurasí tí àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n tọwọ́ bá ní ìlú Ondo agbóṣùbà fún àwọn àmọ̀tẹ́kùn tó wà nílùú Ondo nítorí kì í ṣe lásán àbá ṣakabula pẹ̀lú kẹ̀kẹ́ agbóṣùbà àbá pàù àti kẹ̀kẹ́ ó yàtọ̀ kí kẹ̀kẹ́ tó wá mú pàù ọpẹ́ ní fọ́lọ́run bá ibo la tún já sí báyìí wọ́n ní pásítọ̀ kan rèé lọ́wọ́ bá ọwọ́ òfin ó bá ṣúkẹ́ àwọn ọlọ́pàá náà ni àfà ẹ̀rí pé bá ṣe ń gbóṣùbà fún àwọn àmọ̀tẹ́kùn wa a tún ń gbóṣùbà fún àwọn tó jẹ́ ọlọ́pàá tó jẹ́ federal police iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fi ọwọ́ òfin gbé pásítọ̀ kan pẹ̀lú àwọn ọkùnrin méjì tí kan nínú àwọn ọkùnrin méjì tó jẹ́ àbúrò pásítọ̀ tí ìkẹta tó jẹ́ driver tó fẹ́ gbé àwọn ọmọ kúrò láti ìlú Àbújá lọ sílùú Ògùn state kí ló fẹ́ lọ fọwọ́n mọ́ ṣe wọ́n ní ojú orí àwọn ọmọ náà wọ́n ní kò ju nǹkan bíi ìtò dàgbà jùlọ ní 14 years ló dàgbà jù nínú àwọn ọmọ yẹn ló jẹ́ 14 years ọwọ́ wọn ọlọ́pàá wa tẹ pásítọ̀ yìí ìgbà tọwọ́ tẹ driver wa ní òun kọ́ àbúrò pásítọ̀ ni ìgbà tọwọ́ tẹ àbúrò pásítọ̀ náà lòun náà ní òun kọ́ pásítọ̀ ni bá má fọwọ́ gùn ọwọ́ tẹ̀ wọ́n fẹ́ gbé àwọn ọmọ kúrò láti ìlú Àbújá lọ sílùú Ògùn state láti lọ́ọ́ fi wọ́n ṣe òwò ẹrú ọkùnrin mẹ́jọ obìnrin méjì òun ni àwọn pásítọ̀ ló fẹ́ lọ́ọ́ fi ṣe òwò ẹrú kí ni pásítọ̀ kí ló fẹ́ máa lọ fọ àwọn ọmọ ọlọ́mọ ṣe òwò ẹrú sí ṣé òun ò ní àwọn ọmọ tó lè lọ fi ṣòwò ẹrú ni tàbádẹ̀ máa ní ká wá wò ó lè jẹ́ pé àwọn ọmọ ọ̀jọ́ wọn òun ló ṣàlẹ́yọ kọ̀ọ̀kan ló fẹ́ lọ fi wọ́n ṣe òwò ẹrú afá mo tún ṣe kílẹ̀ rí sí. olóòtú ṣe rí mo ẹ̀ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní ìgbọ̀n tún wọlé ẹ rí i pé tàbá ń gbọ́ lọ́tún sí à ń gbọ́ tàwọn tó jẹ́ oníṣẹ̀ṣe tó yẹ pé títí tiwantiwa àwọn alábòójú àwọn náà ń gbìyànjú àwọn ọlọ́pàá náà ń gbìyànjú tiwọn tí kàńdá bá ti kó ní ìrẹsì ó yìí sí àtijẹ tó kùtà bá dẹ̀ ti kó ní ẹwà ó ti kó ládàlú ó ti di kíni kí a máa kó sí wá ń ṣe ní kápẹ́nà bí. mo gbọ́ ṣùgbà fún àwọn aláàbò ìlú wa tó jẹ́ ti tìjọba àti ti ìlú pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe àkọ́kọ́ irú nǹkan báyẹn tí ó ṣẹlẹ̀ láàrin pásítọ̀ yẹn tó a lè kó wọn lọ dá ẹni sì tó bá jọmọ́ church ẹ máa rí àrídájú pé church ló rán wọn nínú nǹkan báyẹn so Ọlọ́run ni ó mọrú ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé fáwọn ọmọ ọlọ́mọ ọmọ ìjọ wo ló máa kó ọmọ 14 kalẹ̀ wípé à ń lọ síbi báyìí láì sí pé wọ́n ní wọ́n fẹ́ lọ ṣe ìnáwó báyìí so ó máa ní àwọn ọkọ tó ń bẹ níbẹ̀ so kókó tí mo rí bẹ̀ ni pé a kí àwọn alábòlú wa pé wọ́n kú iṣẹ́ takuntakun eléyìí ó lè jẹ́ kí gbogbo àwọn èèyàn yòókù náà tí wọ́n wà nílùú láti lè jáwọ́ nínú àwọn wà pálapàla bẹ́ẹ̀ àti pé gbogbo àwọn èèyàn tí wọ́n rán ọmọ ń ṣe àrùn ọ̀ngbẹ́ kiri lọ síbi ìkẹ́sí kíní kan so kálukú á lè kọ́ ọmọ ẹ̀ níjànú pé tó bá tẹ̀ jáde lọ síbi kan á máa bí tó jáde lọ ó sì ṣe pé káwọn ọmọ tí wọ́n pè yẹn síbẹ̀ kò yẹ sí ọmọ ẹnì kankan àwọn ọmọ tó ń rìn káàkiri gbèrègbè ni so Ọlọ́run máa dáàbò bò wá o. àmín bàbá wa ọyá ẹ̀yin náà ìdá sọ̀rọ̀. lẹ́ẹ̀kan sí ṣe pẹ́ńgbòsà àbí pírígbòsà ní kí n náà wọlé. ẹ lè lo 20 gbòsà. ìtàkùn tí wọ́n ṣe èyí tí mo tún rí ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá àmì ní ọ̀dọ̀ àwọn pásítọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí ìwé olóyè sọ tí òpin ayé bá ti ń rí oríṣiríṣi nǹkan láàmú rí èwo tún ni pásítọ̀ tó tún kọ́ àwọn ọmọ lọ sí oko ẹrú eléyìí gbẹnu tán o Ọlọ́run ọba mi gbogbo àwọn ọmọ wa lágbára Ọlọ́run ààbò Ọlọ́run kò ní ṣíkú lórí wọn Ọlọ́run ọba mi yóò máa dáàbò bo gbogbo wa kò wá ṣe àwọn ọmọdé gan nìkan wọ́n ń gbé àgbàlagbà gan wọ́n ń gbé wọn lágbára Ọlọ́run a máa bá mi fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa ojú ò ní tì wá o. ìyálóde
ìyálóde Ọbàtálá. èmi ò fọ́ Bàtálá sí o. Akíntayọ̀ Kẹ́mi Akínyìnpẹ̀ káàbọ̀ sórí ètò ẹ kọ́ntínú. ẹ̀yin èèyàn mi adres bàbá Mr. Portable àkìyìn wípé ẹ káàbọ̀ sáàrẹ̀ wa. ṣàmọ̀ yìí pé ilé ayé ó ti ń dògbó pẹ̀lú ìfẹ́kúfẹ́ rẹ̀ ọjọ́ kan òun náà ni gbogbo ẹ̀ á kàn parẹ́. àmọ́ kí ló fẹ́ ká mẹ́ lọ́wọ́ kí ló fẹ́ ríròyìn ní ìgbà tí wọ́n tó ń wàásù tí wọ́n wò gẹ́gẹ́ bí adarí tó wá ṣe wípé ìwọ yìí náà bá nínú iṣẹ́ ibi ìwọ yìí náà bá nínú wípé wọ́n ń gbórí èèyàn lọ́wọ́ ìwọ yìí ni wọ́n bá nínú wípé wọ́n ń lọ fi ọmọ ṣe owó nàbì ó bí ọmọ o ṣe sọ fọ́lọ́run wípé òkè ó fẹ́ káwọn ọmọ títí ẹ ó fẹ́ kó wọn lọ ṣòwò nàbì torí kò lè dolówó torí kò lè dọlọ́lá kí wọ́n lè gbọ́ òkìkí ẹ̀. àìmọye pásítọ̀ míì tó ṣe wípé wọ́n wá pe àwọn èèyàn láti ìta wípé kí wọ́n wá ṣe ìjọsìn nínú ìjọ́ọ̀chì ẹ̀ nígbà tí ilẹ̀ ọba ẹ̀ mọ́ ẹ ti bò mọ́lẹ̀ ẹ ti yọ̀ fún àtẹ̀dọ́ ẹ̀ ẹ fi ń ṣoògùn àwọ̀rò. ìtọ́kasí wo gan la fẹ́ rí tọ́ka sí ṣé adarí rere ni ká pè yín ni àbúrò ẹ̀dá wo ni ká pè yín ní gbogbo lẹ̀ ń bá iṣẹ́ ìrànṣẹ́ lọ ṣé bẹ́ẹ̀ ṣe gbà nìyẹn ṣé bọ́lọ́run ṣe fi lé yín lọ́wọ́ nìyẹn. hello Ades. hello ẹ káàbọ̀ sórí ètò ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ arípẹ̀wà pẹ̀lú wa kílẹ̀ yìí náà kílẹ̀ rí sọ̀wọ́n ọ̀rọ̀ tá a mú wa lónìí. Actually mi ò tí follow dáadáa. ó dáa létà ń gbà yẹn ó dàbọ̀ ó yá ẹ continue. àwa dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ẹ mọ̀ yí pé bẹ́ẹ̀ bá ṣe dáadáa àwa á sọ tó bá sì tún kù díẹ̀ a máa sọ. tó kò sí ohun tí èèyàn ṣe tó gbé láyé èyí dáadáa tẹ́ ṣe àwọn gbòyìn ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ bá ń ṣe báyìí kò mà sí ẹnu àbùkù kan tó máa ta bọ́lọ́pàá èyí tó sì tún wà ní kọ́lọ́fín náà afẹ́kẹ́ ìgbìyànjú láti máa bá wa tì jáde torí wípé kí ìwà ìbàjẹ́ kó lè tán lórílẹ̀‐èdè wa kí àwọn ìwà ìbàjẹ́ kó lè dópin oníkálukú wa là ń lọ sí another country a rí bí wọ́n ṣe ń protect ìlú wọn gbogbo ọmọ Nàìjíríà ló dẹ̀ máa ń sá lọ síbẹ̀ nítorí wípé ibẹ̀ wà peaceful ni tó bá ṣe wípé kò sálàáfíà bẹ́ẹ̀ ajínigbé wà wọ́n fìyàn sọ̀wọ́ nàbí ìjẹ́ gbogbo wa máa rí ìlú bòmí ìsálọ. ẹ̀yin ọlọ́pàá ẹ túbọ̀ tẹ ìpamọ́ iṣẹ́ ẹ kú iṣẹ́ o 100% ló wà fún yín. wọ́n ní ẹja ṣe gbòòsà fáwọn ọlọ́pàá wa. ṣe gbòòsà ẹ̀yin ọlọ́pàá ẹ túra ìfèlè. ránkà déédéé agbèfún. gbòòsà ẹ kú iṣẹ́ àtàwọn àmọ̀tẹ́kùn wa mélòó tẹ la máa ṣe fáwọn yẹn náà nǹkan tá a máa ṣe fáwọn àmọ̀tẹ́kùn wa ni wípé àwọn alálẹ̀ máa tìyẹ lẹ́yìn láṣẹ Elédùmarè. Ṣọ̀gá máa tẹ̀lé wọn. wọ́n máa tìyẹ Ògún máa tẹ̀lé wọn. bẹ́ẹ̀ ni Ọya máa tẹ̀lé wọn. gbogbo wọn pátá gbogbo àwọn alálẹ̀ pátá ló máa tìyẹ. ọba tó wà ní gbogbo dáadáa kọ yóò máa tẹ̀lé wọn. àtàwa náà. ó dàbí olórí kan ni báwo lọ ṣe kan yẹn mo ti jọjú mi sókè kọgbójú sókè sọ́lọ́run ọba Ọlọ́run ẹnìkan ló lè ṣe wọn. ibo la tún já sí iná lábala àwọn pásítọ̀ tó fẹ́ lọ fọ wọn mọ́ ṣe owó nàbì nílùú Abẹ́òkúta abala bẹ̀ láti kú ò abala bo la tún lọ́sìn yìí ná ẹ jẹ́ ká lọ sí abala eléyìí ẹ jẹ́ ká kọ́kọ́ lọ síbẹ̀ iná à ń padà bọ̀.
ẹ̀rí lórílẹ̀‐èdè nàìjíríà nílùú tó kún fún wàrà tó kún fún oyin tó kún fún góòdù tó kún fún ẹ̀ṣọ́ aláṣọ wa ó ti wá ń wọ àkísà ẹlẹ́ran wa ó wá ń jẹ gbogbo ẹni tó mọ kó dá ó wá dẹni tó ń jẹ pákí. bá tẹ̀lé pákí jẹ. lórílẹ̀‐èdè nàìjíríà ìyà yìí wá pọ̀ débi pé wọ́n ń pín iṣu wọ́n ń pín iṣu ẹyọ kọ̀ọ̀kan ló wá dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé wọ́n ń pín $1 million. ẹ̀rí báwọn èèyàn bọ́ ṣe ń sáré ẹnìkan gan ó tiẹ̀ fẹ́ kó sẹ́nu mọ́tò kò tiẹ̀ wé pé wo tó bá máa kán mi lẹ́sẹ̀ àtàrúgbó àtọ́mílíọ̀n kì í ṣàti lórílẹ̀‐èdè nàìjíríà kàtẹ́ kí àwọn tó ṣe lè tọ́wò yìí pé ebi ń pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tọ́wò yìí pé ẹ jẹ́ ká fi iṣu ẹyọ kan iṣu tírọ́ọ̀kì kan ẹ jẹ́ káà náà ká lọ fi ṣe sàdákà ká kí wọn ṣùgbọ́n kí ni nǹkan tí a fẹ́ sọ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ìlú èkó lélẹ́yìí ti ṣẹlẹ̀ o níwájú Central Mosque ní ìlú èkó òun lélẹ́yìí ló ti ṣẹlẹ̀ ẹ wo báwọn èèyàn ṣe ń sáré torí iṣu ẹyọ kan afa lótú ẹ kọ́ntínú. ṣe rí nípa ìlú nàìjíríà àánú wà nílùú yẹn gan ẹ rí pé ní nǹkan bíi 20 ọdún sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbẹ̀mí lé gọ́ọ̀mẹ̀ntì epo kíníkan wọ́n sì jẹ́ bá ṣàkíyèsí ẹ rí pé láti nǹkan bíi 20 years wá sílẹ̀ yìí àwọn èèyàn gbẹ̀mí lé pé epo kíní tí wọ́n gbẹ̀mí lé ni pé ẹ̀yin tẹ wá ẹ sáà tún lù ṣe so ẹ bá ṣàkíyèsí láti bíi 15 years náà sẹ́yìn ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ kò síṣẹ́ ń ta òǹkálukú náà ti ń wá kan ṣe kan débi pé àwọn tí wọ́n wá kan ṣe kan yìí òǹkálukú tó ń fowó rẹ̀ ṣe kíni tó fi ran ara wa lọ́wọ́ irú àwọn èèyàn kan ṣe báyìí mo kí wọn irú tẹ́nì kan fi ṣe báyìí ẹ bá lọ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó fẹ́ ṣe ló pọ̀ tẹ́lómi ò lágbára rẹ̀ so ojú àánú irú ẹni tó ṣe wí léyìn sí báyìí ibi tọ́lọ́run ti ní kó mu ọlọ́run bò ní túnú àṣírí ẹ̀ àádẹ́rẹ̀ tó máa bá ràn lọ́wọ́ ṣùgbọ́n a tún fi àsìkò yọrọ gbogbo àwọn aráàlú ẹ jẹ́ ká ran ara wa lọ́wọ́ bẹ́ẹ̀ lè ṣe gbé tírọ́ọ̀kì ẹyọ kan kalẹ̀ sí wọ́n tún súnmọ́ sálẹ̀ kẹ́lómi náà tún gbé tírọ́ọ̀kì nǹkan ráìsì kalẹ̀ wọ́n tún súnmọ́ sálẹ̀ kan tún gbé nǹkan báyìí kalẹ̀ ó máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìjọba wa ṣe gbé àǹfààní wípé ẹ lọ máa ṣe náà fúnra yín ó máa jẹ́ àǹfààní fún ẹ ti rọ́sàn tí mo sọ wọ́n jẹ́ kó kálukú náà máa ìlú kọ̀ọ̀kan náà máa ran wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ìkan èyí tí olùtún máa padà kà fún wa ń sìn bí a máa dáàbò bò lu wa ẹnì kọ̀ọ̀kan kí nǹkan ìgbójókòó rọrùn bẹ́ẹ̀ náà káwa náà ta ní lọ́wọ́ àtàwa tí epo kù káàtó náà tá máa kókò tó nǹkan káwọnú yàrá wa káwọ ẹni tí ò ní dẹ̀ ká ràn án lọ ó pé bí ò ní sí níta tó mo kí gbogbo ọmọ nàìjíríà pé a kú rọjú àdẹ̀kọ́ àfaradà àtúnkò ọmọ ṣe àbí wọn ti máa ń pé wọn náà akúfọ ọmọ ènìyàn ṣe bá a ṣe ń gbìyànjú pé kò sí lọ́wọ́ àtàlẹ̀ tó ń ṣàánú ẹ jẹ́ kó máa pọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa náà dìde ká gbomi omi àánú ká kó jẹ́ kó kárí gbogbo wa tí o ká mọ̀ lérò pé ìjọba nìkan ló lè ṣe kíni ló lè wá. ó ní àbá ok ẹ̀yin ẹ̀ bá a sọ̀rọ̀ sí i ká tó lọ sí ẹ̀ bàbá àbá a máa mú fídíò yẹn náà wá sí ibi báyìí o ká bá lè mọ̀ yí pé ọlọ́run ọba nìkan ló lè bá wa tó nàìjíríà mo fẹ́ jẹ́ ká a sọ yẹn pọ̀ lẹ́ẹ̀kan náà ká tó lọ sí abala bòmíì mo ṣe rí pé mo kọ́pì kìíní yẹn pé máa mú wá sí orí ètò lónìí ni mi ò kọ́ sínú ìwé yìí tẹ́lẹ̀ ní ìlú kan nílùú nàìjíríà náà ni ó ní ìlú tí obìnrin tí ìyà bá ti pọ̀ jù tó ti wá mọ̀ àwọn aráàlú tí wọ́n ń sunkún tí omi ojú fi ń kán sílẹ̀ nínú ìlú yẹn àfà kí ló máa sọ pé ó ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn. ọlọ́run ní bínú sí wa o. ọlọ́run ò ní bínú sí wa. wọ́n tún wá sọ pé ìlú tó bá wá wà tí ọ̀wọ́n aráàlú tó jẹ́ obìnrin tí wọ́n ti rìn ìwòwò nínú ìlú yìí kí lọ́nà máa ṣẹlẹ̀ sínú. ọlọ́run ní bínú sí wa náà ni. àfà kó tó dípa lọ ẹ jẹ́ sáré mú fídíò yìí wá kó káwálé kábàlì mọ́ pé ọlọ́run ọba nìkan ló kù ká máa bẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tàwa ẹ wò wọn tí wọ́n ti torí nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n bọ́ra wọn sí òwò tó jẹ́ wọn ìyá wa obìnrin à ń padà bọ̀ ẹ wo fídíò yẹn. ara ni wá gàrí tiwọn kúlíkúlí tiwọn gáìsì tiwọn pẹtiró tiwọn kẹrosíìnì tiwọn gáàsì tiwọn epo pupa ńkọ́ símẹ́ǹtì tiwọn pure water tiwọn dísù tiwọn ṣúgà tiwọn ẹyin gan tiwọn búrẹ́dì tiwọn ata tiwọn
Carolina tí wọ́n. afa olóòtú ó padà ọlọ́run sọ́dọ̀ àwa rẹ̀. ọmọ jẹ́ àríjìnà ọlọ́run olóòtú sẹ́rí nàìjíríà mo sọ kí n gbẹ́lẹ̀ pé àánú wà nílùú yìí láti nǹkan bíi 20 years sẹ́yìn báyìí sí 15 years lórí kálukú ti ń padà kúrò níbi tí a wà tẹ́lẹ̀ àti dojú àánú kọra wa báyìí tó sì ń dájú pé nǹkan yìí ló máa jẹ́ kí ìlú wa tòrò ìlú tó bá ti pé ẹ bá rí tí wọ́n bá ti ń gbọ́ hòhò sílẹ̀ tó lórí ń jáde síta ní hòhò ìlú yẹn máa ń padà parun ni o èsì nǹkan rí rárá kò kí ṣe nǹkan gidi àti pé ìjọba tó bá wà ní táìmù náà lórí àlééfà àfikún bẹ́ẹ̀ lọ́n dáadáa kó lè ṣàṣeyọrí tó bá jẹ́ ọmọ Odùduwà ọmọ Yorùbá ni gẹ́gẹ́ bí àwọn bàbá ọmọ Yorùbá ni wọ́n máa ń tètè mọ tí wọ́n ṣe sí ẹ̀kọ́ elédè míì ní olóòtú wọn à ní mọ tí wọ́n ṣe sí but problem yẹn máa lọ ni so ó dà pé ẹ̀yin àgbàgbà náà lẹ́pàá ló pé tí bàtà bá ti ń ró pọnlá ó sì tán tí ó yẹ náà ó sì tán tọ́lọ́run fẹ́ gbàdúrà ilẹ̀ Yorùbá kọ́lọ́n bá wa ṣí àwọn olórí wa kó ṣí wọn lẹ́mìí kó ṣí wọn lọ́kàn wọ́n lè mọ̀ pé ìnira gidigidi ní nǹkan yìí fún aráàlú torí tó bẹ́ńtà tá à ń gbọ́ níta kò rọrùn rárá. àbá ẹ bá yí pé ó ti di ọ̀rọ̀ méjì tá a mú wá báyìí. eléyìí ó bu só sí mi lẹ́nu ó bu ṣúgà sí ó kúrò ní iyọ̀ ọlọ́run ọba alààyè yóò bá wa tún lu Nàìjíríà ṣe nǹkan kan wà tó ń da Nàìjíríà láàmú kí n ka nǹkan sí a kàn máa ń ṣe nǹkan bó ṣe wù wá a rí i pé káwọn èèyàn lè mọ̀ pé bó ṣe dùn wọ́n tó òun náà ṣe ṣe nǹkan tá a ṣe yẹn ṣùgbọ́n nǹkan tó wà bẹ́ẹ̀ tó ń tẹ̀lé ẹ̀ jáde nǹkan tó léwu ni. but ẹ má jẹ́ kí n kọ̀rọ̀ mọ́ yín lẹ́nu sẹ́rí àwọn ọmọ wa tí wọ́n jáde síta lẹ̀ wọ́n mọ nǹkan tó lè kéré pé dídùn gan eléyìí tó kọjá dídùn o wọ́n mọ repercussion kan tí ì lè so kí ìjọba lè mọ̀ pé kíní tí wọ́n ṣe yìí tó ń ṣe jáde yẹn oòrùn wọ́n ń pè o kìí ṣe ordinary o tẹ́ni ìwé ẹ̀tọ́ bá ti di ó ní tẹ́ni oòrùn ó ní ìpìlẹ̀ débi pé spirit yẹ gangan ó bad so tí nǹkan yẹn bá jáde wọn kì í ṣe normal ojú lásán pé wọ́n máa ṣe kéèyàn tó bọ́ra ẹ̀ sí wò síta ẹlẹ́rìí kó bóyá so ní ìlọ́gbó ní àwọn àbá aláyé jọ tí nǹkan ẹ̀ bá ṣẹlẹ̀ ó máa ń ní àwọn sàárà tán máa ń ṣe lédè ìjọ àwọn àfà tí wọ́n ń pè ní ètùtù pé ẹ lọ ṣe nǹkan báyìí kí ìbínú nǹkan náà má bàa wá ṣẹlẹ̀ ó dẹ̀ gẹ́gẹ́ tó gbòòrò ní lóru orò ìhòòhò náà máa ń gbé láwọn tó ń gbé kì í ṣe táwọn nínú tv yìí ìhòòhò náà máa ń gbé ẹ bá fojú kàn ẹ mọ̀ pé ó ní kó máa ń rí repercussion so àbí so irú nǹkan báyìí kì í ṣe ordinary ọ̀tọ̀ ní ìhòòhò ọ̀tọ̀ ní kéèyàn máa bọ́ sílẹ̀ bí kéèyàn gbé òòṣà kan jáde pé òòṣà bínú lápèjúwe tó lè yá àwọn èèyàn kọ́ lọ́wọ́ là wà lẹ̀. èyí tó tún jẹ́ alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n pín iṣu lágbára Ọlọ́run àpò wọn ò ní gbẹ gbogbo tí ń jẹ́ tọ́lọ́run nǹkan tí mo tún rí tí mo fẹ́ sọ sí nǹkan tí wọ́n ń ṣe ṣẹ́rí àwa Nàìjíríà inú mi dùn pé olójú àánú ni ọ̀pọ̀lọpọ̀ mi wá bẹ́ẹ̀ náà làwọn kan náà tó jẹ́ pé wọ́n lè fi bílíọ̀nù wọ́n lè ná sórí olórin ebi sì ń pa ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè ní bílíọ̀nù wọ́n lè dá sómi ebi sì ń pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ á jẹun èyí tó kù yóò dànù kò ronú pé ẹlòmíì sì jẹ àbí ẹlòmíì ò rí jẹ èyí ìlú wa náà ló wà ṣùgbọ́n ẹni tó ní ọkàn láti ṣàánú ènìyàn lágbára Ọlọ́run àánú Ọlọ́run kò ní dágbére fún rẹ níbẹ̀ so mi ò ní rí jù báyẹn lọ nínú ọ̀rọ̀ yẹn sà. ìyá wa. mo kí gbogbo ẹ̀yin bàbá mi tí àdìjọ ń sọ̀rọ̀ látàárọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ọba a ò ní fẹnu gbó bí ọwọ́ láṣẹ Ìdùmarè tẹ́rí ó ní agbára ní ìmọ̀ bí tí mo ti lè bẹ̀rẹ̀ nítorí wípé olórin kọ́kọ́ ọ sọ wípé ẹ kọ́ kí n gbé. ayé lọ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí mi mọ̀ yẹn o. ayé lọ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ. Ayé ń lọ gẹ́gẹ́ bí àti kọ́ sí rẹ̀ wípé ó ń lọ ó ń lọ ó ń lọ.
ẹ rí pé àní tẹ́nà àní bẹ́ẹ̀sì àní ọ̀tọ̀. bàbá wa gbàkóso ayé tí ń dògbò lọ ẹ̀mí mímọ́ wá gbàjọba ayé tí ń dògbò lọ gbogbo ọmọ ènìyàn àtijẹ àti múdògún òòrò ń jẹjẹ lórílẹ̀-èdè ebi ń pa mẹ́kún dògì ẹ̀bẹ̀ là ń bẹ ìjọba Tinubu ó jọ̀wọ́ kó wá nǹkan ṣe sí i. ojú àná wò wá. ẹ wò ó tiẹ̀ jẹ́ kásáré kọrin kan káwọn náà káti ọ̀fi bílẹ̀dì pé bàbá wa Tinubu o ebi ń pa wá o nítorí gbogbo kan tó ń ṣẹlẹ̀ àwa tá a wà lókè òkun bá ẹni tó wà lókè òkun ọ̀hún ló ń forí kó ètò pọ̀ jù bẹ́ẹ̀. ẹni kí nìdí èmi fi ti àwa tá a wà lórílẹ̀‐èdè Ghana mo fi tọ̀dọ̀ mi ṣe example. tí n bá ní kí n wo orí fóònù mi èmi tí mi ti lówó kọ́ lọ́n ṣe gbogbo wa lólówó wọ́n fojú olówó wọ́n fi ń wo àwa tá a wà lókè òkun àkáǹtì tó wà lórí fóònù mi tí n bá ní kí n máa wà kì í ṣe bí 40 account jọ bá mi bó ṣe 1000 tí ẹ bá mi send ẹ bó ṣe 2000 tí ẹ bá mi send ẹ. bẹ́ẹ̀ kẹ́dẹ̀rẹ́ àwa tá a wà ní òkè òkun náà tí ìlú wa bá dà ṣé àwa máa sáré kiri ìyàwó ẹ continue. tó ọmọdé ń jẹ́rora àgbà ń jẹ́rora oyún inú ń jẹ́rora arúgbó ń jẹ́rora ọmọ ìrìnsẹ̀ ń jẹ́rora ìjọba Tinubu ẹ dákun ẹ̀bẹ̀ là ń bẹ orílẹ̀-èdè Nàìjíríà ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan ṣe sí. bàbá Tinubu ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan ṣe sí. nǹkan tí mo fẹ́ sọ ni wípé ọmọdé ń jẹ́rora. bàbá Tinubu ẹ gbà èmi náà fẹ́ di madam prophet Adétàn ó ní bàbá wa Tinubu kò sí nǹkan tẹ́ ẹ ṣe wọ́n bí ẹ wo ẹ mọ ẹgbẹ́ tí nǹkan bá káyàn lára ẹni tẹ́yìn ò lè la orúkọ mọ́ tí nǹkan bá dùnyàn ò ní mojú tí wàá fi ráyè wá àbúrò báyìí ìyàwó ẹ continue. yóò fi ṣe olóòtú nǹkan tí mo rí sọ sí ni wípé àkọ́kọ́ mo kí àwọn tó gbìyànjú láti provide little oúnjẹ yìí nítorí wípé ẹnu àpò wọn máa dọ̀tí fowó ni láṣẹ lẹ́dùnmarè wọn máa rọ́wọ́ tìbàkù báwọn máa rí owó mú jáde láṣẹ lẹ́dùnmarè bá because tí ó bá di wípé ògbẹ́ bá gbé ọmọ nìkejì ẹ tó ò dẹ̀ fún un lómi mu àánú ẹ̀ ló ṣe o fẹ́ kó wà láàyè nìyẹn àmọ́ o ní ògbẹ́ngbẹ́ ọmọ nìkejì ẹ o sì dájú délẹ̀ o ò lè fún un lómi mu wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún ni lómi mu ní lítù ní nǹkan tó ní nínú nǹkan tó ní òun náà ló ti ṣe ká sì pẹ́lú kó sì tún jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó ní tó ṣe wípé wọn ní ẹ̀mí àti ṣoore nítorí ẹ̀san àti oró tó wà nínú wọn. ó ní pé ẹ wo báwọn èèyàn ṣe ń dìímú nítorí iṣu ẹyọ kọ̀ọ̀kan ayé ti tàn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ń kígbe fún ẹ̀san àwọn ohun tí ẹ̀jẹ̀ tí ò yẹ kí wọ́n ti ta sílẹ̀ tí wọ́n ti ta sílẹ̀ ó ń kígbe ó ń béèrè fún ẹ̀san ọ̀pọ̀lọpọ̀ ti wà ní inú ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ ò rí jẹ bẹ́ẹ̀ ni wọn ò rí mu ìlàkàkà ìpayín kékeré àsùn wọn à lè sùn wọ́ra ó pọ́síbù káwọn ajínigbé dé lónìí kan dé lọ́la ni àwọn tá tún wò bí adarí wọ́n tún mú oúnjẹ wọ́n tún gbé pamọ́ wọ́n wá ń fún ni bí aṣọ tí wọ́n kì sínú omi tí wọ́n yọ ọ́ jáde wọ́n wá ń fún àwọn ọmọ ènìyàn. láìsí àsìkò COVID-19 téèyàn gbọ́dọ̀ jáde. àsìkò COVID-19 gan àwọn èèyàn gá sí ìró jẹjẹ àwọn èèyàn tún jáde báyìí. ṣé àárọ̀ àwọn èèyàn tó nínú lásìkò COVID-19 ṣé a gbọ́ pé èèyàn rí ebi pakùn ni a ṣe ń padà bọ̀ wá sórí ẹni tó ń ṣe. níbo gan là ń lọ ìyẹn dúró síbẹ̀ ní abala oúnjẹ ẹ jẹ́ ká wo abala títí àwọn mọ̀mọ́ wa tí wọ́n bọ́ra sí hòhò wọ́n á bọ́ra sí hòhò wọ́n pariwo ìjọba ò wá nǹkan ṣe sí wọ́n ń jí ní gbé kò sí nǹkan kan wọ́n sọ̀rọ̀ lọ́tún wọ́n sọ̀rọ̀ lọ́sì kò sí nǹkan kan wọ́n nígbà òyà wọ́n tún bọ́ sórí lọ́balọ́ba wọ́n tún kó lọ́balọ́ba wọ́n kó níjòyè níjòyè wọ́n ń pa àwọn ènìyàn wọ́n fi ẹ̀mí ènìyàn ṣòfò
ìkan ló ṣẹlẹ̀ níbi last week now tí mo wò láti ọ̀dọ̀ bàbá wo Oríyọmí wọ́n ti jí ọmọ arábìnrin yìí gbé ilẹ̀ Ìgbò ni wọ́n tà sí ọdún kejì lélẹ̀ ó lọ́mọ yẹn wà ní 5 years ọdún kejì àbọ̀dún kẹta máa ní. ọdún kejì ní ó ní ọmọ yẹn wà ní 5 years 2012 máa ní. ó ní ọmọ yẹn wà ní 5 years 2012 láti jí ọmọ gbé. ní wọ́n ti jí ọmọ yẹn gbé wọ́n dẹ̀ tà fún sista Mary kan ní wọ́n tà fún. àwọn sista ni àwọn fada àwọn sista yẹn ni. ẹ wá wo ẹni yìí ló tún ná owó lórí wípé àwọn ọlọ́pàá dẹ̀ ń gba owó àwọn lọ́ọ̀yà gba owó oníkálukú láti Èkó ló ti lọ jẹ́jọ́. lọ sí Kogi. lọ sí kinní lọ. ẹ wá wò síbẹ̀síbẹ̀ náà wọ́n ní wọ́n wá tún sọ wípé kí ló fẹ́ fọwọ́ mú nínú méjèèjì kó ṣe ẹ̀sọ́ list iye owó tó fẹ́ gbà. ìyẹn wá ní owó kọ́ lòun fẹ́ gbà ọmọ òun lòun fẹ́ ní ìlú tó lọ́ba tó ní ìjòyè ní ìlú Nàìjíríà ẹ jí ọmọ ọlọ́mọ gbé ẹ sì tún béèrè wípé èlò ló fẹ́ gbà ó list iye tó fẹ́ gbà. bàbá Oríyọmí wá dáhùn wípé àbí ẹ̀gbọ́nyèbò tán sọ dáadáa ni ó wá ní kẹsẹ́ wípé òun ò gbọ́ iye báyìí pé in fact òun iye báyìí lòun tún yá tán sọ wípé kóun mú wá tóun tún lọ sí san fún wọn síbẹ̀ náà wọ́n rí ọmọ yẹn fi sílẹ̀ fún o. wọ́n rí ẹni tí ó gbọ́mọ lọ. wọ́n rí gbogbo àwọn tó gbọ́mọ lọ sista Mary gan tó ṣe wà jẹ tí ó ṣe tó bá wọn wá báyà fún ọlọ́mọ fún ẹni tí tó ń ta ọmọ fún. sista Mary tí kò àwọn fada àbí. bẹ́ẹ̀ sista Mary wọ́n sọ pé wọ́n ní ẹ̀kọ́ wá látòkè nípara sista Mary ò yá ó ní spinal cord. pé kàn fi ilẹ̀. pé kàn fi ilẹ̀ sista Mary wà nílé ìyá ọlọ́mọ ló wá láti Èkó lọ sí ilẹ̀ Ìgbò láti lọ máa ṣe ẹjọ́ sista Mary tó wà nílẹ̀ Ìgbò kò lè yọjú sista Mary tó wá báyà fọmọ kò lè yọjú ìyá ọmọ ló tún ná owó lórí ẹjọ́ ọmọ ẹ̀ síbẹ̀ náà wọ́n bí ọmọ yẹn sílẹ̀ so ẹ wá sọ fún mi kí ni wípé abiyamọ ò ní jáde ní ìhòòhò nínú situation tó ń ṣẹlẹ̀ báwo lẹ ṣe lè rò wípé abiyamọ ò ní jáde. wọ́n disappoint ara wọn bí wọ́n láwọn òbí wọn ni kí wọ́n tún wá ń gbọ́mọ lọ́mọ. òun ló wá báyà fún wọn kì í ṣe kó gbọ́mọ o àwọn èèyàn wọ́n ń sáf lọ́wọ́ ní o níbi tí ó wà o wọ́n ń sáf lọ́wọ́ níbẹ̀ ní sista Mary sista Mary yẹn ṣe nílẹ̀ tẹ́ ẹ bá rí píṣọ̀ wọn grandmother mi ni sista ni wọ́n ẹ wá ní àwọn abiyamọ ò ní bọ́ra wọn ò ní bọ́ra sí hòhò ọ̀nà ìjà tó ṣe wípé wọn ò fi ní bọ́ra sí hòhò wọ́n fẹ̀hónú hàn wọ́n ń bímọ yìí àwọn àkókò ayé ń pa jẹ wọ́n rìn nílẹ̀ àti jẹ́dógún wọ́n ń lọ wọ́n ń bọ̀ ìbẹ̀rù ni wọ́n fi ń lọ ni wọ́n fi ń bọ̀ wọ́n ń kó sínú ilé wọ́n ń kó àwọn èèyàn bí a ní kó ẹran wọ́n dẹ̀ ń pa wọ́n dànù àdẹ̀bí adarí ní inú ìlú ẹ dá mi lóhùn ọ̀nà dà tó fi ṣe wípé àwọn abiyamọ ayé ò ní bọ́ra sí hòhò tí wọ́n lọ́rùn nítorí pé tí wọ́n bá ṣe eléyìí bóyá wọ́n á bẹ̀rẹ̀ sí ní sí àtúnṣe tí wọ́n bá rí wípé kò tún sí àtúnṣe náà wọ́n á tún gbé ìgbésẹ̀ míì ohun tí ò ṣẹlẹ̀ rí àti ohun tó ti kọjá lọ láyé ìgbà wáṣẹ̀ bóyá tó bá ń ṣẹlẹ̀ ń sìn asámọ̀yé pé Yorùbá òun náà lẹni tó jẹ́ adarí wa ó sì mọ ìtumọ̀ nǹkan tí wọ́n ń ṣe. wọ́n ní Yorùbá ló kan Yorùbá ló kan ó sì mọ nǹkan tí wọ́n ń ṣe tó bá wá ṣe wípé àwọn tó wá ṣe wípé wọ́n jẹ́ Haúsá wọ́n jẹ́ àwọn yòókù wọ́n bá wà protect ju àwọn tó jẹ́ Yorùbá lọ because wọ́n ti dé bí báyìí ń sìn wọ́n sì ti ń kó àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń pa wọ́n tó bá ṣe wípé bá wá fẹ́ jókòó wípé kí wọ́n pa wọ́n tán a ṣe wípé kán máa wò wọ́n ẹni tó bá fẹ́ jẹ̀jọba lé lórí olókù báyìí tó bó ṣe jí lábala ti tọ̀dọ̀ mi nìyẹn. lábala bẹ̀yẹn ẹ wò ó mo kí ọ̀tún mo kí òsì mo kí gbogbo wa pé a kú iṣẹ́ ní agbára Ọlọ́run bá ìgbà tí oore bá dé wọn ní wá wa tì láṣẹ Elédùmarè lágbára Ọlọ́run ọba ẹ wò ó kò tẹ̀ tó di pé mo lọ síbí báyìí ẹ jẹ́ kí n mú fídíò kan wá à ń sọ pé one nation Nigeria is one nation Nigeria one nation kankan ò sí níbì kan o àwọn tó ń jà fún Yorùbá nation wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn ni àwọn tó ń jà fún Biafra wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn ni nítorí kásá ipa pera wa ní one nation ni a ò ní rí àwọn tó ní kó fi ibì kan kó lọ fi kó oúnjẹ sí kó fi ibì yẹn kó fi kó oúnjẹ sí oúnjẹ tó jẹ́ kẹ́ pín sí gbogbo ìlú ẹ wá kó jọ síbì kan
a tún wá rí àwọn tí wọ́n tún wá sọ pé àwọn tó tún wá dá tó jẹ́ pọ̀ gangan lọ dáko wọn tó fẹ́ lọ ta ọjà oúnjẹ wọn sílùú bòmíì tẹ ní wọn ò gbọ́dọ̀ lọ tà á sílùú bòmíì tẹ ti bọ́dà pa pé ẹ̀fẹ̀ jẹ́ kọ́kọ́ mẹ́fà sọ̀rọ̀ yìí náà ní last week mo ṣẹ̀ wá rí confirmation yẹn gangan lórí Facebook ni ṣùgbọ́n mi rántí download fídíò yẹn ṣùgbọ́n èkó wà ń bíbà ní àwọn tó ń kó oúnjẹ pamọ́ àwọn ilé ìkó oúnjẹ pamọ́ ni àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn fẹ́ lọ ta oúnjẹ wá sílùú Èkó àbí sílẹ̀ Yorùbá wọ́n ń dá wọn padà ní pé kó padà nígbà tó dé bọ́dà ibi tó pé bọ́dà Niger bọ́dà èmi ò mọ ọwọ́ mi ìdókòwò ìdílé Niger náà níbi tó dá Hausa àti. àwọn nígbà tó dé Niger bọ́dà wọ́n níbẹ̀ lọ ti ń dá gbogbo wọn padà bóyá Minna lọ ti ń dá wọn padà bóyá ẹgbẹ́ oúnjẹ yẹn padà mo ka trọ́ọ̀kì yẹn nígbà tí mo wò ní Facebook mi ì lè ka tán ṣùgbọ́n èyí tí mo kà mo ṣe ká bíi 40. tó fẹ́ wá sí ọ̀dọ̀ wa tó fẹ́ wá sí tilẹ̀ Yorùbá tilẹ̀ Yíbò tó fẹ́ wá tán jẹ síbẹ̀ tó ń dá wọn padà iṣu ẹ̀wà oúnjẹ lóríṣiríṣi tó ń dá wọn padà pé ṣé adẹ́npẹ̀ra wa ní wọ́n Nàìjíríà ẹ wo ẹ jẹ́ kí n mú fídíò eléyìí wá náà àwọn tó kó oúnjẹ pamọ́ àwọn ilé ẹ jẹ́ kí n mú fídíò yẹn wá ṣùgbọ́n Haúsá lọ sọ ṣùgbọ́n àwọn tó tu níbi tẹ́bi tí mo ti wò ó wọ́n kó oúnjẹ pamọ́ ni dẹ́yìn náà ẹ wò. kai tsaye daga nan wani rumbun ajiyar kayayyaki kenan da ke unguwar Dawanau inda shugaban hukumar karɓar korafe ta jihar Kano wato muyi magaji Rimin Gado ya kawo simami nan kamar inda masu sauraro za ku iya kallo taliya ce haka aka oúnjẹ ni ẹ ti rí bí wọ́n ṣe kó oúnjẹ pamọ́ nílẹ̀ Haúsá ṣé a fẹ́ sọ pé àwọn tó jẹ́lẹ̀ Haúsá ó ń tọ́jú ẹbí wọn ni wọn ò fẹ́ jẹ́ kí ará bòmí kó jẹun àbí pé àwọn náà fẹ́ lo mẹ́tọ̀dù tí bàbá wa tọ́ní bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n lò nígbà yẹn nígbà tó náà ń jàjà Biafra nation tó sọ pé ó yá tẹ bá mọ̀ pé ẹ fẹ́ kápọ̀ wọ́n Yíbò ẹ má ju oúnjẹ lọ sí apá ọ̀dọ̀ wọn ṣé àwọn náà fẹ́ kápá wa Yíbò a fẹ́ kápá Yorùbá àti Yíbò ṣọ́rọ̀ bèbí lè jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká sọ̀rẹ́ńdà ni àbọ̀wò bíi pé ebi lè jẹ́ kí àwọn ọmọ Yíbò kọ́ sọ̀rẹ́ńdà ni àbí àbá ẹ wo mo jù sí yín rí. olóòtú ṣe rí ikú tó ń pojú gbẹ ni òwe dá ló ń pa á fún ni ṣe rí àwọn ọmọ Yorùbá nǹkan tó fa wàhálà yìí bá ti le tó báyìí nígbà tí a gbọ́rọ̀ síra wa lẹ́nu a bílífù ara wa a nífẹ̀ẹ́ ara wa a ṣọ̀kan but àwọn ìpín mẹ́ta tó ń pínlẹ̀ Nàìjíríà sí ìpín méjì yòókù wọ́n gbé dí ara wọn débi wípé Haúsá gbọ́rọ̀ síra wọn lẹ́nu ju àwọn Yorùbá lọ ọmọ Yíbò gbọ́rọ̀ síra wọn lẹ́nu ju ọmọ Yorùbá lọ àwọn Yorùbá náà nìkan náà ní pọ́blẹ́mù bẹ̀ sẹ́rẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ tí wọ́n kó oúnjẹ pamọ́ táwọn wò ó níbẹ̀ yẹn kò sẹ́ni tí ò mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé bàbá wa Awólọ́wọ̀ ìgbà yẹn ní ilẹ̀ Yorùbá la ń ṣe àgbẹ̀ dáadáa tá a ní nǹkan oúnjẹ lóríṣiríṣi tí Ìgbò àárín lè sọlẹ̀ Ìgbò táwọn Ìgbò sì ní bọ́ nígbà tí gbogbo ọmọ Yorùbá ti yọjú sí pé a fẹ́ jókòó lọ́fíìsì gbogbo iṣẹ́ ta ti fi àgbẹ̀ lẹ̀ ìgbà yẹn làwọn Haúsá ti take over kò sẹ́ni tí ò dẹ̀ mọ̀ yìí pé gbogbo oúnjẹ tí ń wá ní gbogbo Nàìjíríà jù ibi tó ti wá jù number 1 ilẹ̀ Haúsá ni number 2 ní ilẹ̀ Ìgbò number 3 Nàìjíríà a lò 100% Nàìjíríà ní oúnjẹ tá à ń produce 99% àlóúnjẹ mọ́ àlóúnjẹ mọ́ 1% tó kù àwọn arúgbó ló ń wà ń bẹ̀ gbogbo kó wà dẹ̀ ní àwọn àgbàlagbà tó wà ń bẹ̀ láti ibi almost 40 years wọn alágbára àti ṣiṣẹ́ oko mọ́ so ibi oúnjẹ ti wá lẹ́yìn tó jẹ́ òbá ti wá láti ibi Kútọ́nù wọ Nàìjíríà kó wá láti ilẹ̀ Haúsá ebi ọ̀pọ̀ ọmọ ilẹ̀ Yorùbá tí gbọ́nsìn wọ́n ti bọ́dà ìgbà tó ti bọ́dà nígbà yẹn àwọn Haúsá wọn náà sí bọ́dà tí wọ́n lẹ̀ ebi ń pa Nàìjíríà kò yẹ kébi pọ̀ ọmọ Yorùbá àwa nígbà tí ò sẹ́nibọ́dì tó ń ṣàgbẹ̀mọ́ lọ́dọ̀ wa ọ̀nà méjì tí wọ́n ti ń kó wa wọn àjò wọlé èyí tó wá láti ilẹ̀ Haúsá wọ́n gbówó lé èyí tó wọ́n láti Kútọ́nù ó ga gégérégé tẹ̀síọ́sán owó tá a wá ní kò ká oúnjẹ méjèèjì láti rà àwa tó yẹ ká máa produce so ìyẹn báyẹn nǹkan tí ó ṣẹlẹ̀ tí wọ́n ní ń kó oúnjẹ pamọ́ kì í ṣe pé kó tó di pé ó máa hàn sí gbogbo ìta
àwọn tó já síwájú wọ́n ṣàṣe mítìn wípé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ àbí so báwo lẹ́sẹ̀ yìí náà ṣe lòrò sí nígbà táwọn tó wà ń bẹ̀ tí wọ́n ti mọ̀ pé bí nǹkan ṣe fẹ́ lọ lélẹ̀ tí wọ́n ní kó ń jẹ pamọ́ fáwọn aráàlú wọn wọ́n àfi ti gbà kan gbà fáwọn ọmọ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa láàárọ̀ náà bàbá ọkọ̀ ní ti tẹ́lẹ̀ pé Yorùbá ronú kì í ṣe bàbá Kollington nìkan ló sọ yẹn. bàbá wa Ògúndé kọ́lọ́ ń bọ̀ òun kẹ́ bàbá wa Ògúndé àwọn bàbá wa náà wọ́n ti sọ̀rọ̀ yẹn sílẹ̀. Yorùbá yoyoyo bí iná alẹ́ Yorùbá rúru bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóyóyó Yorùbá ronú. ìjà wa Yorùbá ìjà wa ronú. ẹ continue. ẹ bá mi dá sí i ẹ jẹ́ kékeré ká má gbà àyè púpọ̀. ọ̀rọ̀ ọkọ̀ oúnjẹ pamọ́ kò wọn kò oúnjẹ pamọ́ mo mọ̀ pé bó tilẹ̀ wù kó rí Ọlọ́run ọba àlàyé kò ní jẹ́ kí bí ó pa wá. gẹ́gẹ́ bí àáfàá ṣe sọ àwọn ọmọ Yorùbá inú wo òkú ọmọ Yorùbá ló mọ̀ ní ẹ̀ka alẹ́ńbẹ̀ yẹn ẹ wò dákẹ́ wò bó ṣe rí bóyá sálẹ̀lẹ̀ wà ní àbọ̀sán Ọlọ́run ọba mi yóò ṣàánú gbogbo wa ẹ wo bí tí wọ́n kó oúnjẹ sí ebi sì ń pa ọ̀pọ̀lọpọ̀ ebi ń pa ọ̀pọ̀lọpọ̀. ẹ má sọ̀rọ̀ jìnnà bó bá ṣẹ̀yìn náà ẹ ní tọ́jú aráàlú yín ẹni tẹ́ gbé bẹ̀rẹ̀ fẹ́ kó wà ń bẹ tẹ́lẹ̀ rẹ̀ yìí. nǹkan tá a sọ ní pé wọ́n Nàìjíríà. wọ́n Nàìjíríà jẹ́ ń gbọ́ nǹkan tá a sọ kọ́. 1 times 1 ẹ máa yẹ 1 mẹ́ta pín sí ọ̀nà mẹ́ta kí ló jẹ́ 1 náà ni no 1 Nàìjíríà 40 pieces. mama ló wá dá sí nǹkan tó wà lẹ́sìn. ẹ̀yin èèyàn mi ẹ kú iṣẹ́ ẹ kú àtàrọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá ojú yóò ní fọ́ bẹ́ẹ̀ létí yín ò ní di ẹ ṣé ẹ kú ìfẹ́. mi nǹkan sí mi mọ bí tá a ti fẹ́ bẹ̀rẹ̀. ẹ wò ẹ kájà àdúpẹ́ ibi tẹ tọ́lọ́run ti bẹ̀rẹ̀ àdúpẹ́ ibi tí bàbá bá wà dé. ibi tẹ́ ń gbé wa lọ yẹn mo ti ẹ bá sọ yẹn ká tó kò sí. bàbá Tinubu ń gbé wa lọ. àmọ́ irọ́ Ọlọ́run ló mọ ibi tí Ọlọ́run ló bọ̀ irọ́ àdúpẹ́ ibi tọ́lọ́run ti bẹ̀rẹ̀. bóyá ìyanu fẹ́ ṣẹlẹ̀ lọ́la báyìí. àdúpẹ́ ibi tí bàbá bá wà dé. kọ́lọ̀ bá yan ibi tí wọ́n ń gbé wa lọ kó bá yan ibi tí wọ́n ń gbé wa lọ. kọ́lọ̀ bá wa ṣe dáadáa ibi tí wọ́n ń gbé wa lọ. àwọn àgbàlagbà ibi wọ́n ti ń bo iṣu wọn lẹ́yìn bẹ̀rẹ̀ àgbàlagbà tó wà ní wọ́n máa tẹ́ pa ẹgbẹ́ àwọn tó ń kóṣù láàrí sẹ́mọ́ yẹ àwọn èèyàn tó ti hùn dìbẹ̀ yẹn ni. ẹ̀rẹ́ ni tí tó tiẹ̀ wé pé mọ́tò ọ̀wọ́n mọ́tò ẹ̀ tí ṣé ẹ ti lọ́n pè kò wé pé ń bọ̀ rárá ó yá ìyá wa ẹ̀ kò tí tó ọmọ Yorùbá aláparapọ̀ ẹ jẹ́ ronú ẹ jẹ́ kíyèsára òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe ọmọdé ronú àgbà ronú ilẹ̀ bàbá rẹ tó yẹ kó o fi dáko ti tà á o ti fowó mu sẹ́pẹ̀ tán o wá ń retí Haúsá kókó ń jẹ ránṣẹ́ wọ́n kọ̀ wọn kò ń jẹ ránṣẹ́ mọ́. nígbà tí wọ́n gọ̀. níbo láyé ń lọ ayé porúkú musu ọmọ Yorùbá àsìkò rẹ̀ ó mo pè wá gbogbo mẹ̀kúnnù pátá wípé ẹjẹ́ ronú ẹjẹ́ kíyèsára. ìyàwó ti kéwì iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. ẹ máa ń sọ ẹ máa ń gbádùn omi yẹn ẹ máa ń sọ. ẹjẹ́ mú mi ọgbọ́n o ẹjẹ́ mú mi òye ẹjẹ́ fòye gbé e kó mọ́ bá wa jẹ́ wípé ọ̀rọ̀ táwọn baba ńlá ti sọ nígbà ìwáṣẹ̀ á wá padà ṣẹ mọ́ wa lára ẹnu Yorùbá òkò ẹnu Yorùbá lẹ́bọ àwọn elédè yòókù gbogbo wọn pátá ni wọ́n gbọ́ra wọn yé yékéyéké àmọ́ wa tá a jẹ́ Yorùbá gangan la fura nítorí wípé wọ́n ti bẹ̀rẹ̀ ó tó di wípé ìjà yìí wá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn ń jà sísun ẹyọ kan ṣoṣo àìrójẹjẹ ló wá di wàhálà lórílẹ̀‐èdè abínibí ìlú tí ń sàn fún wàrà àtọyìn ó wá di ohun tó panilẹ́kún ó wá di ohun ìbẹ̀rù fún tilé tàlejò fọkùnrin. ẹ pẹ̀lẹ́. ó tiẹ̀ tó fídíò kan tí mo wò ọ lọ patí gàrí àtomi ni wọ́n sáàbù ní pati. ẹ̀mẹ́gbẹ́ ibi tọ́rọ̀ dé dúró sí i tí ọ̀gá bá lọ pati tó bá rẹ́ni pín gàrí. ó try èmi àtẹnikọ́jọ́ ń sọ̀rọ̀
èmi àtẹnìkọ́jọ́ ń sọ̀rọ̀ nígbà tẹ́mi àtẹnìyẹjọ́ ń sọ̀rọ̀ lénìí bàbá ẹni yẹn ní òṣùwọ̀ gàrí kan báyìí wípé òṣùwọ̀ gàrí kan báyìí òun ló ń tà ní 200 ìyẹn òṣùwọ̀ gàrí kan báyìí ó ní òun ló ń tà ní 200 naira afa ẹni ní Yusufu ibi tọ́rọ̀ Nàìjíríà dé dúró ń sìn tó bá fẹ́ ra gàrí ó mọ bó ṣe máa ń wọn gàrí tó yẹ pé tá bá lọ ra gàrí bẹ́ẹ̀ ẹ ti mọ tá bá lọ ra gàrí lọ́dọ̀ wọn Yíbò tá bá lọ ra gàrí lọ́dọ̀ wọn Yíbò bá ṣe ṣe wọ́n ní ìwọ̀n jẹ́ yẹn méjì wọ́n náà ní òun 100 naira ẹ wo ẹja mú ìpolówó wa náà à ń bọ̀ wá. Kaya Radio is the #1 online radio TV. Here we give you 100% entertainment. Our programs are educative, entertaining, and all-round information. To promote and brand your music, your skit, your business and services, contact Kaya Radio on 0260-878860. Also, we are available for music video, studio installation, advertisement, and promotion. We are also available on YouTube, Instagram, and Facebook. Don't go far. Kaya Radio will light up your day. Kaya Radio la wà láti mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé bẹ́ẹ̀kẹ̀dẹ̀rẹ́ mo kẹ́yìn àgbàlagbà yìí pé a kó ètò àkó gbogbo ẹ̀ afa ní nǹkan tí mo bá bọ̀ wọ́n ní gàrí téèyàn ṣe ń wọ́n ṣe ọ̀nà òun ní 200 ìwọ̀n méjì ọ̀nà òun ní 200 níbo là ń bá yín lọ ó yá ẹ continue. olóòtú ṣe rí lórí ọ̀rọ̀ Nàìjíríà tí gbogbo ọmọ Yorùbá pátápátá tí gbogbo wọn ò bá sowọ́pọ̀ bí àwọn kan ṣe dìde tí wọ́n bọ́ra wọn sí yòó títọ́ kò dáa lóòótọ́ kí àwọn ìdìmí míì náà kí wọ́n wá ọ̀nà tẹnu wọn fi kù láti lè yí kíní ìpadà. Hello. ẹ káalẹ́ o. ẹ káàbọ̀ sórí ètò. Hello, ẹ káàbọ̀ sórí ètò. ẹ ti wà lórí ètò àti gbọ́ yín. ẹ káalẹ́ kú ètò. ẹ rọra sa o kí ló orúkọ ẹni tó ń sọ̀rọ̀ níbo lẹ ti ń pè o. ẹ ti wà pẹ̀lú wa. Hello. ẹ bá ń tọ́ máìkì tọ̀dọ̀ yẹn. Hello. ṣé ẹ ti tọ́ wa báyìí. Hello, ẹ káalẹ́ kú ètò. à ń gbọ́ yín o àti ń gbọ́ yín. mo fẹ́ kọ́kọ́ kí àwọn brọ́dà wa ẹni à ń wò ó tójọ́ mẹ́ta o. ẹ káàbọ̀ sórí ètò. ẹ káalẹ́ o Mr. ẹni à ń wò àdẹ̀rín yín lórí ètò tá a bá ti tún ní náà kí n rin yá ní bóyá ó ti transfer yín lọ Canada ní sà. àyíkí sí ẹ. ẹ kú ètò. ẹ ṣe púpọ̀. mo fẹ́ dá sí lórí ọ̀rọ̀ tí àǹtí tí wọ́n kéwì gẹ́gẹ́ bí wọ́n yìí sọ wọ́n ní ẹnu Yorùbá òkò kò tẹ́ ń ṣẹnu Yorùbá nìkan ní òkò kí n sọ tó ṣe rí level tí Nàìjíríà wà ń sìn àdúrà ò lè ran ọ̀rọ̀ Nàìjíríà mọ́ bí kan. kí ló máa ràn báyìí. kí ló máa ràn àṣà lè mọ̀ sí pé. àìmọ̀ pé àdúrà Ọlọ́run má ṣe wá lẹ́ni èpè àdúrà ò lè ran ẹni èpè. kí wàá kú ó tọ́ ni because tábà wò dáadáa àwọn àgbà bọ̀ wọ́n ní a máa ń pé gbọ́n ni a kì í gbé kọ̀. ṣùgbọ́n àwa Nigerians báyìí jẹ́ 200 and something million a kò pé gọ̀ ni. bàbá ẹni 552 million Yorùbá. ó lágbára o. because tábà wo situation Nigeria ń sìn ó ti ń di ó tiẹ̀ ti dínà because tábà wo ń sìn kidnapping kò ń ṣe north nìkan ló wà sí is everywhere Lagos Ogun State which means àwọn èèyàn ebi ti wà ń ta so any slightest opportunity for survival òun ló fi ń survive sí àwa tá a dẹ̀ jẹ́ ará Nàìjíríà tájọ́ mọ̀ ọdún Nàìjíríà tá a wà ní Ghana a lè rest because ojoojúmọ́ ló ń béèrè owó lọ́wọ́ wa
ọdún tí fojú mọ́ wa. Dẹ̀ sí ní UK, America kan la wà, Ghana la wà, Africa kan náà. ẹ lè rí i pé ṣàpá gan wà ní Ghana. Ó tọ́ ni ṣẹ́rí mi ò sọ pé Yorùbá ló bà Nàìjíríà jẹ́ o, ṣùgbọ́n ó ṣe wá jẹ́ pé ní àsìkò ìbò àwa Yorùbá ń sọ pé ọmọ yín ni kí ni, mo rò pé Nàìjíríà la pè ní Yorùbá, Ìgbò, Haúsá, Ẹ̀dó, Delta, Fúlàní. Síbẹ̀ tó bá lè ṣe gangan tá a mọ̀ pé ó máa rọ ìlú lọ́rùn, òun náà ló yẹ kó wà ń bẹ̀. Ẹ jẹ́ ká lọ pa kíní yẹn tì, that mentality. Àwa Yorùbá, àwa what? We are all Nigerians. We are all Nigerians. Kíní yẹn ẹ má bínú o, mi ò fẹ́ gbọ́ pé àwa Yorùbá, àwa kíni, we are all Nigerians. Tọ́mọ Nàìjíríà kan bá ṣẹ̀ ní Ghana sí, wọ́n máa sọ pé are you this Nigerian people? Wọ́n ò ní sọ pé you this Yorùbá man, you this Igbo man. wọ́n ti ká gbogbo wa pọ̀. So nǹkan tó lè bá wa tó Nàìjíríà sí, ẹ wò ó, tẹ́ bá mọ bí ìlú yẹn ṣe lé sí, ẹni tó bá rí gàrí mu, in fact, conflict ní gàrí sí. Àdúrà need àdúrà, we don't need àdúrà, akọ need àti structure things the right way. The number one thing tí ìlú need láti wà successful, kí manufacturing company kọ́ máa ṣiṣẹ́ déédéé, kí àwọn tó ń ṣe small scale business, large scale business, tí nǹkan bá fẹ́ lọ déédéé, the number one thing is electricity. Because tí iná bá wà, kò sẹ́ni tó fẹ́ lọ tò sílé epo kóun fẹ́ repo fẹ́ fi sí gen, bábà, hairdresser, àwọn tó ń lọ gàrí, àwọn tó ń lọ àgbàdo, kò sẹ́ni tó need epo for anything. The only people tí wọ́n need epo are the motorists. Àtọ̀kadà. Àti ọ̀kadà. Àwọn náà ara wọn náà ni àwọn motorist vehicle. Okay, motorist lẹ́nu. Ẹ má bínú jà, àwọn ọ̀sẹ̀ yìí wò ni. Which means the cost of production náà á ṣe kí ni, á wálẹ̀, because tí n bá run company tí máa repo bíi 20 litre lójúmọ́, èmi náà máa fowó kún iye táwọn. So the situation sí, government ní láti ṣàánú àwọn èèyàn. We are running a government tó lè ra mọ́tò ẹyọ kan ní millions of dollars fáwọn senators, fáwọn house of assembly. Ṣé ẹ̀dọ́wò nǹkan tó sọ ní ẹnu tó mẹ́ta? Ó ń gbọ́ nípa. Wọ́n calculate iye owó tí àwọn senator ń gbà. Senator náà sọ, wọ́n calculate 142 million naira, 852,000. Fún senator kan, wọ́n calculate lóṣù. Tí náà ní kí máa kà kò fi bẹ́ẹ̀ sí time. Wọ́n fi yẹn dáko, wọ́n fi dáko. House allowance tó fún wọn fún wọn ní 1.2 million house allowance. Ìyẹn ṣe ní lásán báyìí. House allowance, motor allowance wọn fún wọn ní 1.8 million naira motor allowance, mechanic allowance, generator allowance, food allowance, wardrobe allowance. Ebi dẹ̀ ń para lu adẹ̀ ń kó generator wọlé. Otherwise Nigeria dey dumping site. Gbogbo mọ́tò àlòkù nílò òyìnbó àti generator. Ẹ máa kó bọ́ Nàìjíríà. Ṣé wọ́n ṣépè fáwọn àkàmá ní 24 hours light ni? Ẹ ṣe gan-an. Ẹ ṣiṣẹ́ rí ọ̀rọ̀ tẹ́ sọ. Ẹ bá wa jẹ́ kí mẹ́sẹ̀gì yìí kó dé òbí tó yẹ kó dé. Agbóró yín dáadáa, ẹ ṣe gan. Tó lè reach out sí government. The media is the only channel tó lè reach out sí government. People are suffering. They are suffering. People ti kidnap ara wọn báyìí sí. People are suffering. Èèyàn lè travel lọ Ogun State. Èèyàn lè travel lọ Ọ̀ṣun State. Ẹ̀rù á máa bàyàn. Ẹ ṣe àlejò wa. Ṣé rí ìlú Nàìjíríà? Ẹ ti parí ọ̀rọ̀ ẹ sọ pé àdúrà nìkan kọ́ la nídìí báyìí. Òtítọ́ a ti ṣàdúrà, a ti ṣiṣẹ́ kalẹ̀. Ìtókù ni pé inú gbogbo wa ó dúdú. Inú wa dúdú. Ìfẹ́ ojú ni gbogbo Nàìjíríà. Ẹ ṣe gan. Ìfẹ́ ojú ni ọ̀pọ̀lọpọ̀ wa ní síra wa. Ìfẹ́ ojú. Wọ́n ní ìfẹ́ tí kinní kan fẹ́ kinní kan ò dénú. So ẹ̀kọ́ mi tún wọlé.
so tí a bá nífẹ̀ẹ́ ara wa lóòótọ́ wàláì ara máa dẹ̀ wá. bẹ́ẹ̀ni. lápòjú ń sin báyìí wọ́n lè ń kalẹ̀ pé wọ́n ní allowance níka allowance ẹ̀bà allowance ìyàn allowance ẹ̀dá. Ojútólé. ẹ káàbọ̀ sórí ètò. àwa nìyẹn bàbá. ẹ kú iṣẹ́ ọgbọ́n. ẹ kú iṣẹ́ ọpọlọ. ẹ ṣe gbọ́ ọlọ́run kù iṣẹ́. afẹ́fẹ́ bàbá. ẹ jẹ́ n kọ́kọ́ kí gbogbo àwọn ará mi nínú yàrá. àfa àṣàfihàn mo kí yín o. ẹ ṣe sá. ẹ kú iṣẹ́ ọgbọ́n o ẹ kú iṣẹ́ ọpọlọ. ẹni à ń wò tí o gbọ́dọ̀ wòran torí mọ́tò. ẹ kú iṣẹ́ ọgbọ́n ẹ kú iṣẹ́ ọpọlọ. ẹ kú jẹ́ mẹ́ta sà. àwa nìyẹn. Ọlábísí mi ọmọ akínlóye ọmọ àdìlẹ̀ kógun tó dé àìmọ̀sí sọ̀rọ̀. Ìkòyí ẹ̀sọ́ máa tọ̀ tó sòsì mọ́ bàbí kan jẹ́ òun lẹ̀ ń pè ẹ ṣe ẹ dá sí nǹkan tó wà nílẹ̀. Ìkòyí ẹ̀ṣọ́. bẹ́ẹ̀ ni. Ìkòyí ẹ̀ṣọ́ ẹ kú iṣẹ́ ọgbọ́n o ẹ kú iṣẹ́ ọpọlọ. Ọlọ́run kú iṣẹ́ lórí ìtẹ́. Àfà mi Yusuf Olúwatóbi ọmọ ìyá tóbi mo kí yín sà. ọmọ tí ọmọ abúlé wọn. ọmọ ìyá tóbi fún ẹ. èmi tẹ̀sí wà pẹ̀ fún under the stone. under the stone. mo darapọ̀ mọ́ nílé ẹ̀kan mo gbọ́ tí ẹ̀ ń sọ nípa àwọn mùsùlùmí tó ń gbéra wọn lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ kan tí ò tọ́rọ̀ tẹ̀ fi wọlé mo gbọ́ yẹn náà mo ti gbọ́ ti pásítọ̀ tẹ́ ẹ sọ ìkejì ni ibẹ̀ yẹn ni mo ti bọ́ ta kò ní orí ìlà èwo ni ká dá sí báyìí. èyí tó bá wù ní tẹ́ bá fẹ́ dá sí torí ìjọba àsìkò àlákòókò mọ̀ báyìí wọ́n ti sọ fún alákòókè pé àsìkò ti tó. ẹ ṣe bẹ́ẹ̀ tí ń rí náà èmi mọ̀ pé ẹ máa break it down àti Bísí. ṣe rí ohun tí màá ní pé kémi sọ báyìí ni wípé lórí ọ̀rọ̀ ti àwọn aláàjì àfáwà tó ń tira wọn mọ́lé ìbámu wá bí àbá pé kí àwọn tó jẹ́ aláṣẹ mọ́ṣáláṣí kán lọ withdraw ọ̀rọ̀ yẹn kúrò ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá kán dẹ̀ bá wọn settle amicably kó dẹ̀ tán síbẹ̀ nítorí àlùjọ náà tí gbogbo wa fẹ́ dé lágbára Ọlọ́run àníwọjá ànámọ̀ lọ o. àmì àṣẹ Èdùmàrè. ìyẹn ní ti àwọn mùsùlùmí yẹn tí pásítọ̀ mi ò tiẹ̀ gbọ́ nǹkan tí wọ́n pé ìyẹn ṣe dáadáa náà ìfẹ́ nífẹ̀ẹ́ ìyẹn ṣe náà. pásítọ̀ yẹn ó fún ọmọ méjìlá tí ọjọ́ orí wọn ìtó dàgbà ló jẹ́ 14 years. bẹ́ẹ̀ni. tó kọ́ wọn láti ìlú Àbújá tó fẹ́ máa kó wọn lọ sí ìlú Ògùn state láti lọ fi wọ́n ṣe òwò ẹrú. ṣẹ́yìn náà. hello sir. ó lágbára o. ẹgbẹ́ bá wa ṣe ní pápápá bàbá mi afẹ́fẹ́. ṣé ó ṣeun jàre ìyá mi ṣe rí yẹn tí ẹ̀ sọ sẹ́nu ó sọ sí lẹ́nu ó buyọ̀ sí o. ṣe rí pásítọ̀ tí ó fi lọ fún ọmọlẹ́mọ̀ ṣe òwò ẹrú yẹn ẹ jẹ́ kí àwọn aláṣẹ Nàìjíríà kọ́ mú fúnra rẹ̀ kọ́ lọ fi ṣòwò ẹrú kó lè mọ bó ṣe rí. ok kí ẹ̀kọ́tẹ̀ sọ ni pé kí wọ́n mú lọ sí China owó tí Nàìjíríà ti yá láti ìjọba Buhari. kó lọ ṣiṣẹ́ fún. Nàìjíríà ò dáa kó lọ China kó lọ ṣòwò ẹrú rẹ̀. kó lọ bó ṣe rí. kó lọ ẹgbẹ́ pé owó tí Nàìjíríà ti yá sí. owó tí Nàìjíríà ti yá sí. kò ṣe é kà káwọn lọ fi wo ṣe pé lára owó tá a yá ẹni yìí àti fi gbà ó. bẹ́ẹ̀ ni. ìdájọ́ tẹ̀yìn ìdájọ́ tẹ̀yìn bẹ́ẹ̀ ni. ẹ̀yin tẹ́ wà bàbá ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà lásìkò ọ̀wọ́ yìí
ẹ̀yin náà ni ọ̀rọ̀ yín náà la máa fi kásẹ̀ ètò nílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin wà ní Nàìjíríà sí báwo ni situation Nàìjíríà ní ìsìn bẹ́ẹ̀ni tẹ́yìn wà. bàbá ń gbádùn bí táwa. àmójú ẹ̀rọ àbínú olóòtú ó yẹ kí n fi fídíò kan ṣọwọ́ sí yín lẹ́nu kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ ètò mo gbàgbé ni ẹ wá wo bí àwọn obìnrin ṣe jára wọn sí wòwò. àti lò. tí wọ́n pariwo pé ìlú ò da àkòsówó máa ṣẹ̀dẹ̀ sí láìpẹ́ yìí ìwò ló ti ń pariwo ìwò àti lò ẹ wo ìlú Nàìjíríà ò rọrùn kò rọrùn rárá so ẹjọ afáṣáfìn ẹgórí awọ. bàbá pásítọ̀ ẹ̀yin náà máa forí pẹpẹlẹ. olóyè tuntun. ẹ̀yin náà máa forí pẹpẹlẹ. kí lẹ rí. àwẹ̀ àtàbí àwọn làmúdìí bàbá. afáṣáfìn ẹgbẹ́ awọ jáde ẹgórí awọ ẹjọ. àwẹ̀ àtàbí àwọn bàbá. ọmọ akínlóye ẹ̀yin náà olóyè tuntun ẹ máa ń wóye fún wa o. Nàìjíríà fara rọ o. Ọlọ́run kò ṣàánú Nàìjíríà báyìí. Májọ́m dàsí yan mísírà bèbèrè. ẹ pẹ̀lẹ́. mẹ́dàlúwà. ìgbà tó wọ́n ń sẹ́ pé mo dá sí wọ́n kí pé ṣé wọ́n tún ní wáì. mẹ́dàlúwà. Thank you. Why? Ẹbí mo ṣe ẹbí ṣe pé why? Mi bá tó kú ni ẹjọ́ ẹ̀ka àrọ̀. Ghana ọwọ́ ti ẹjọ́ why? Ẹ wo lórí ètò lónìí adúpẹ́ fọlọ́wọ́ ọba àfihàn Elédùmarè ọba kọ́dáyé ọba ṣẹ̀dá ọba tó ti ń bẹ káyé tó máa bẹ Elédùmarè tó máa bẹ nígbà tí ayé òní símọ́ àfihàn àtògo fún Elédùmarè ẹ jẹ́ ká máa dágbére àfà ẹ jẹ́ ká máa dágbére látọ̀dọ̀. oníyàn ẹ ṣe o ọlọ́kànnà ẹ ṣe ń tẹ́lẹ̀ ajẹ́ ẹ̀kún wa ìbínú ẹ̀kọ́ àbá fi ọmọ nìyẹn jẹ́ púpọ̀ ń jẹ́ kí wọ́n pátápátá ẹ̀ ṣe àdúpẹ́ lórí ètò ojú tó lè tè ní ìlú Nàìjíríà ò ní bàjẹ́ ìlú Yorùbá ò ní bàjẹ́ wáyé ò ní bàjẹ́ àrètí wa ṣe ìjọba tó mẹ́rin Ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ àrètí wa ṣe òun torí pé jíjẹ́ ìlú ẹ̀kọ́ máa rá máa dẹ̀ wá lásìkò tiwọn Ọlọ́run ibi tó kù sí bá wa tún ṣe àwọn táwa ní diaspora náà jẹ́ ká rí wàhálà òde ká kórè délé ó kọ́ tèmi ta òfin ṣàfihàn ọlọ́pàdé ọmọ bíbí ìlú Ìbàdàn kó ọmọdé ńlẹ̀ bàbá tó bí mi lọ́wọ́ ẹ ṣe lórí ètò ojú tó lè tèmi yòókù tó jọ́ bẹ́ẹ̀ jọ. Ọlọ́run ọba ní àmọ̀ dúpẹ́ Ọlọ́run ọba tó bá wa bẹ̀rẹ̀ tó tún bá wa parí ẹ̀ ògo ni fún orúkọ rẹ̀ lókè ọ̀run gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mọ̀ mí èmi lẹ́ni àwọn tí ò gbọ́dọ̀ wòran yòókù tún di ọ̀sẹ̀ tó bọ̀ ní orí ètò yìí kan náà ojú tó lé ojú tó kó ẹ ṣé púpọ̀. oníyànṣe ọlọ́bẹ̀ ṣe àkí gbogbo yín pátá tẹ bá wa fìfẹ́ jẹ́ adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ọba ẹrù kan wà tó ṣe pálábí amòfin tún wò bó ti wù kó lé tó lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ò mọ̀ ní gbé ká yín wọ́n lé o lágbára lọ́wọ́ Elédùmarè ọba mi òkè ibi tí bàtà ti ń ta ẹnì kọ̀ọ̀kan lẹ́sẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Ọlọ́run àgbo òróró ìtura sí bẹ́ẹ̀ ọba tó la Kẹ́dárì kọjá á la orílẹ̀‐èdè Nàìjíríà dá kì í ṣe pé inú wa dùn pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ a ò fi yọ gbogbo àwọn tí wọn ò rí jẹ tí wọn ò rí mu o àmọ́ a fi ń bẹ ìjọba nítorí wípé kí wọ́n lè bá wa wá nǹkan ṣe sí kí gbára lè dẹ gbogbo àwọn èèyàn àwa tí ń lọ báyìí ọdún ní mímì ìṣàìmọ̀ olóko Olúbísí ọmọdé bíi Akínlóye Ìkòyí ẹ̀sán àwòrán kàfẹ́ẹ̀nì àwa tí ń lọ ẹ má bàa dárò ọba ìwé Elédùmarè ọba kọ́dáyé ọba ṣẹ̀dá ọ̀hún Elédùmarè tó ti ń bẹ káyé tó máa bẹ Ọlọ́run ọba tó máa bẹ títí láíláí ọba àná ọba òní ọba ọ̀la ọba tó jẹ́ pé títí ayérayé òun nìkan náà ni ọba àkọ́kọ́ ọba kejì ìkẹta ìkẹrin ìkarùn-ún ìkeje ọba tí ò ṣe káàtọ̀ kábíyèsí rẹ̀. àgàgà tó l'Elédùmarè ọba ńlá má jẹ́ kí n lọ jìnnà. ẹlẹ́dùn máa fà yìí ni ẹ̀ẹ́dẹ́ mo ti dákẹ́ mo fẹ́ kó fà yìí ni. ẹ wo tó bá tó ṣẹ̀ṣẹ̀ tó ń wọ̀ ẹ́ tí wọ́n bá wa pàdé lórí ètò ojú tó lé ẹ̀bẹ̀ bá máa ń sọ ní gbogbo ìgbà abẹ́mà kì í ṣe gbébò àti ń ṣe sófó ṣùgbọ́n àwa ń lọ káàkiri láti lè bí ajẹ́kẹ́ máa mọ nǹkan tó ń lọ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà òun ni yóò kàn ní Káyà rédíò òun náà lájọ wà tí ẹ ti gbóhùn àwọn ọmọ yín káàkiri lórílẹ̀‐èdè àgbáyé akí bàbá wa Alhaji Lukman Ahmed bàbá ọlọ́jọ́ bíi àná àti ẹ̀kọ́ happy birthday to you
Happy birthday to you. Happy birthday to you, Kaya. Happy birthday to you. Akí bàbá wa aláṣẹ àti olùdarí iṣẹ́ Káyà rédíò Alhaji Lukman Ahmed. A máa fẹ́ dé àwa làwọn máa wá ẹ̀yìn làwọn bàbá ojú tẹ fi wò wá kò ní fọ́. Etí tẹ fi gbọ́ wa kò ní di láti ṣe ìtumọ̀ rẹ̀. Wọ́n ní wájú báyìí òun lójúkun gbé. Òkè lẹ́mú sí. Òkè lẹ́mú sí bàbá. Òkè báyìí òun làtàrí máa ń wò. Nítorí kátàrí tó bá máa wọlé báyìí onítọ̀ òun ó sorí kodò ní ààrẹ sorí kodò lágbára Ọlọ́run. Owó wọn lò ní padà Yusuf Ògúnbáyọ̀ olúwa tóbi lọ́ba òun lórúkọ mi. Èmi náà ọmọ bíbí ìlú Abẹ́òkúta òun ni èmi náà ṣe ní agbára Ọlọ́run bá ire lójú wa máa rí ó dàbọ̀ ẹja kásẹ̀ ètò wa nílẹ̀. tó mi yàn ní jábọ́ Àyìndé lọ́lá Ọlọ́run aláwòrán dúpẹ́dúpẹ́ tó mi yàn ní jábọ́.